الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد ابن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد. أدوقف الله سبحانه وتعالى أشي الصلاة فون النبي محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى تيو بديدي بكل ما جاء إكي أتي آنو fún gbogbo àgbáńláyé kí asọ́látúnà máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Lẹ́yìn náà a kíra wa púpọ̀, a kíra wa ní ọkùnrin àti ní obìnrin, lọ́mọdé wa àti ní àgbàlagbà. A bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ta'ala fún oníkálukú wa náà kí Ọlọ́run máa ṣe àlékún ìmọ̀ àti àlékún àgbọ́yé àti àlékún ìdúró déédéé ní ojú ọ̀nà Islam. Ọlọ́run máa ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Mo lérò pé gbogbo wa ni a ti máa rí àkọlé tí ó wà lórí fídíò tí à ń wò lọ́wọ́ yìí. Ó náà ni èsì ọ̀rọ̀ fún Mudeeru-L-Markaz lórí pínpín sí méjì òṣùpá. Ó yẹ ká wá fi kún pé àti ọ̀rọ̀ nípa àwọn mọ̀jíza, torí pé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ti jáde wá. Bó tiẹ̀ ṣe pé láti bí ọjọ́ mélòó kan, bóyá láti bí ìjẹta kọ́ la ti ń rò pa ṣe fídíò yìí, àmọ́ nítorí ọ̀nà tó pọ̀ àti iṣẹ́ tó pọ̀ tọ̀, ara ò sì jù báyìí náà lọ, àlàáfíà náà ó sì máa béèrè tiẹ̀ náà. Àwọn nǹkan tó dàbí pó fa tí àlámọ̀rí ọ̀rọ̀ yìí tó fi wà delayed di àsìkò yìí náà nù. Kò bá tún fẹ́ yẹ̀ tán lásìkò láàárọ̀ yìí gan, àmọ́ mo ṣáà pé àwọn ọmọ pé iná yìí náà la gbọ́dọ̀ yanjú ẹ̀. Wọ́n níjọ́ tá a bá rí bí oníkíni, àmọ́ àti rí bí eléyìí ti pẹ́, àmọ́ àjọ rí bí ìkọ́ Ramadan tó dé lọ́rọ̀ yìí ti ń jà náà, tèmi náà sì ti ń pa kíyèsí. Àmọ́ dàbí pé jòkó bóyá ti jẹ́ ìta kọ́ nìyẹn náà tó ti wá tún ọ̀rọ̀ náà sọ. Wọ́n wá rò pé àwọn fẹ́ ṣe taqriru ẹ̀ ní taqriran ilmiyan, wọ́n fẹ́ fojú mímọ̀ gbé wọlé ni. Àwa rí pé ìmọ̀ ilé ìtẹ́lẹ̀ fẹ́ gbé wọlé yìí òbútù fẹ́ tẹ̀, àbí òun náà ti máa wí òfútù fẹ́ tẹ̀ ni, àṣà tí ò ní kan. Àwa sì ti sọ fún yín pé ilẹ̀ Yorùbá ti yàtọ̀, ìmọ̀ lókù la fẹ́, kò wá ṣe ordinary ìmọ̀, irú mọ̀ o, ìmọ̀ tó yẹ kóró, ìmọ̀ tí ó yanjú, àfẹ́mọ̀ tí ó wà diluted, àbí mọ̀ tí yóò máa da lóru papọ̀ mọ́ ṣàpà. So nísìn a play fídíò Mudeeru ọ̀hún, kálukú lè gbọ́ báyìí, obìnrin jẹ́ pé wọ́n parọ́ mọ́ wọn. A wá rí àwọn yàní aghalid ughlutat ilmiya tá a máa rò pé ṣẹ́ni ó sì ń ṣiṣẹ́ mímọ̀ náà ní irú àwọn ọ̀rọ̀ yìí. A máa bẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo àwọn ọmọ kéwú tí wọ́n kẹ́kọ̀ọ́ mímọ̀ látòrí irú àwa tá à ń sọ yìí dé gbogbo àwa tá a jọ lọ́mọ kéwú, ọlọ́mọ ṣàṣàlékún mọ́ wa. Àmọ́ kó ní kálukú wa náà ká múra sí kéwú o, ká múra sí kéwú. Nǹkan tí ń ṣẹlẹ̀, nǹkan sì ti ń ṣe ìsìláàmù nílẹ̀ Yorùbá. Ẹ wá já tẹ́tí ká gbọ́ bó ni Mudeeru ṣe àdírẹ́sì ọ̀rọ̀ náà. Àwọn bàbá wa gbọ́ mọ̀ sí àdírẹ́sì ẹ̀ tán, a wá bẹ̀rẹ̀ sí ni mọ̀ ní kọ́mẹ́ǹtì lórí ẹ̀. Àwọn sì fi rinlẹ̀ ń jókòó yìí pé òṣùpá pín méjì fún ànábì. Òṣùpá ṣe kí ni jama? Ó pín méjì fún ànábì. Àáfàá tó bá wá wò ó pé rẹ̀ láàfáà tó bá lóṣùpá ò pín méjì, ẹ sọ fún àáfàá bẹ́ẹ̀ pé n tó kí ò ṣe kí ni kò yé e. Ẹ sì sọ fún àáfàá bẹ́ẹ̀ pé bí wọ́n bá ti ń sọ̀rọ̀ mímọ̀ kó máa kẹnubọ̀ ọmọ, torí pé ìmọ̀ ló lẹ́sìn tiwa yìí, ìmọ̀ ló làdé ní ọgbọ́n ò ṣe kí ni ọgbọ́n ò gbé. Ìdí nù ni ẹja gbọ́ nǹkan tí àwọn Mudeeru níná àtàwọn ágúmẹ́ǹtì wọn pé a ká farabalẹ̀ ká gbọ́. Ńgbà bá wa gbọ́ tán, a wá bẹ̀rẹ̀ sí ní pàṣẹ kọ́mẹ́ǹtì lórí àwọn ọ̀rọ̀ náà.
naam. Lẹ́ni níbi Al-Qur'ani jẹ́ mu'jiza fánàbì ọ̀rọ̀ ilé Ọlọ́run òpin kankan mí ní mu'jiza fánàbì. Gbogbo àràmọ́ tí kálukú ń rà mọ́ yẹn àràmọ́ ni torí kò ní lápá lára kèfèrí Mẹ́kà so ló fi hàn án pé mu'jiza tọ́ torí mu'jiza ìwà ìtàhádà àwọn tí wọ́n bá gbà á gbọ́ ni tí wọ́n bá rí báyìí ni wọ́n fi gbà. Nígbà tí Musa dé pẹ̀lú kìíní tọ́lọ́ ń sọ fún ní pé alkima fi yaminika wa ma tilka bi yaminika ya Musa wọ́n ni hiya asaya atawakkau alayha wa ahushu biha ala ghanami qala alqiha فألقاها فإذا هي حية تسعى. ọkọ̀ jùlẹ̀ sọ́pàá ni òfin dẹ̀rẹ̀ òfin já ewé òfin jáde wá jùlẹ̀ nígbà ó jùlẹ̀ فإذا هي حية تسعى ọwá di ejò tó rìn pé ejò kẹ لا تخف خذها سنعيدها سيرتها الأولى ìwọ́n gbá mú padà yóò di pọ̀pá tí ó wà lọ́wọ́ ẹ tẹ́lẹ̀. So tísù àyàtìn tàfà nẹ́bí Musa àníkó fi challenge Fìràúnà ni. واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية. tọwọ́ bá bí a kó bẹ̀rẹ̀ sí mọ́lẹ̀ gbìyì bí tó ju fluorescent lọ àbí tó ju globe bí 1000 wax lọ. so èyí tó bá ṣe yẹn kó ṣe fún Fíráúnà nígbà tó sì ṣe fún Fíráúnà tó wá ní pé Isabella Fíráúnà innahu tagha lọ sọ́dọ̀ Fíráúnà nìsí nígbà tó dọ́dọ̀ Fíráúnà tó ṣe tó jù lẹ́rin so ó ti lọ kọ́ idán. Ok èmi náà láwọn òpìdán nílùú yìí torí tí ó bá sí òpìdán bẹ̀ ni kò ń ṣe ìjáàzù mọ́. kí ni wọ́n pè ní mu'jiza in tó àjáza àwọn nǹkan ala hina anna lahum qudra bi itiyani mislihi. àwọn náà lè múrú ẹ̀ wá àmọ́ tí wọ́n yẹn ò ní láǹfààní tí wọ́n bá ti mọ̀ ń pa ẹ̀ kò wúlò mọ́. ló ń ṣe mu'jiza bí ọmọ yunifásitì àbí lecturer PhD àbí professor tó bá wọ primary 1 tó bá dá òyìnbó lẹ̀ fún wọn búrúrú ọmọ òyìnbó gan lọ́dọ̀ ọmọ primary 1. èyí wọ́n ṣe mu'jiza àmọ́ àtọ́ mu'jiza ní pé kó lọ sáàrin àwọn tí wọ́n mọ̀ bí ẹgbẹ́ kó wá mú èyí tí wọ́n lè mú wá kó wá káwọn lágara pé ẹlẹ́ jù wá lọ mu'jiza ni irú nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ń pè miracle. sọ Ọlọ́run pé nǹkan kan mí ní mu'jiza nẹ́bí labakẹnu abaka ọmọ ènìyàn àwọn ọmọ ike ó tún fẹ́ bá súnà jẹ́ kẹ́kẹ́ súnà tọ́lù mọ́ ń bàjẹ́ ìwọ ló gbọ́ nǹkan tí ìwọ ló gbọ́ Al-Qur'ani yìí ó gbọ́ Islam yìí ṣe rí àkówọ̀ tí wọ́n kówọ̀ wá lára tí wọ́n kọjọ Áfíríkà bẹ̀rẹ̀ sí gbọ̀n otherwise kò ní ẹwà náà ní pé ànẹ́bí òṣùpá pín sí méjì fànẹ́bí ní Mẹ́kà ìkan láàrin òkè jàbàlà bí kù bẹ́ sí ìkan ní kẹ́ni òṣùpá wọn ló ń pín òṣùpá kankan ò pín èèyàn ṣe mu'jiza ọ̀dà tó bá pín ara Mẹ́kà níjọ́ náà àwọn mélòó ni kèfèrí tó rí tó gbà because iṣẹ́ mu'jiza ni kí wọ́n. tààrẹ ni tó lọ ń pè mí yìí. máa blọ́ọ̀kì nọ́mbà yìí sórí àwọn àfi ní pè mí mọ́ a bá ṣetán ẹran mílítì àfa àkáwọn blọ́ọ̀kì wọn tó yẹ. tó wá mú
tó mú àdísì tí wọ́n ṣe rìwáyà àdísì yẹn wá àwọn ni kó tó máa já sí pé ọmọ èèyàn ànábì ni àwọn ni wọ́n rí kí ni wọ́n fẹ́ fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe máa ti gbà àwọn mélòó ni kèfèrí tó rí tó gbà padà sẹ́yìn because iṣẹ́ mùjíza ni kí wọ́n rí kí wọ́n wá gbà kì í ṣe pé àwọn tó mú àdísì tí wọ́n ṣe rìwáyà àdísì yẹn wá àwọn ni kó tó máa já sí pé ọmọ èèyàn ànábì ni àwọn ni wọ́n rí kí ni wọ́n fẹ́ fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe máa ti gbà wọ́n ti gbà so kò wúlò ká sọ pé àwọn èèyàn ni mùjíza yẹn ń ṣẹlẹ̀ fún níjọ́ náà àwọn ará Mẹ́kà àwọn kèfèrí Mẹ́kà bọ́n ṣe tóbi tó yẹn mélòó ló sọ nínú wọn pé a rí nǹkan báyìí tó ṣẹlẹ̀ fún àwọn àtẹ̀lẹ̀ kò sáà tí lọ ọmọ Mẹdínà níjọ́ náà àwọn Abu Lahabi Abu Jali gbogbo wọn Otuba Abu Sufyan gbogbo wọn ni wọ́n wà tí wọ́n sì gbà ta ló sọ kódà inú ẹni tó bá padà gbà Islam pé ànígbà báyìí kódà àkàngbà ni ó àrí táwọn wá gbé àdísì yẹn wá náà wá fi sínú sọ ìhù là ń sọ pé gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ lọ gbọ́n dànù sọ ìhù yẹn táwa tẹsẹ̀ bọ́ ìpè Anas bin Malik tó wà ń bẹ ìjọba Anas ò ìdọ́dọ̀ Ànábì lẹ́yìn ọmọ ọdún mélòó ni Anas nígbà tó dọ́dọ̀ Ànábì ọmọ kékeré so òun lọ́wọ́ náà tó wá gbà tí ṣe rán tó wá láwọn rí ìyẹn láfi mọ̀ pé irọ́ ni àdísì yẹn irọ́ àdísì yẹn so ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ but àyà sí bí èyí mú nìsín a ti sọ àwọn Israeli àti àdísì pé tó wọ́n kó sínú ṣeháhì láàrin pé kò ní ṣe sọ̀hí kò bá nǹkan kan mú Al-Qur'ani ni Ọlọ́run pè ní mùjíza nẹ́bì torí pé lágbára máa ń sọ ọ̀rọ̀ wọ́n mọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn tán wá rẹ̀ ni tó sọ tó ju tí wọ́n lọ tán sì rí wípé ìntàn tó ń wí yìí kò àwọn ò lágbára àti múrú ẹ̀ wá Ọlọ́run sì tàhádà wọn wípé in kuntum fi raybin mimma nazzalna ala abdina fatu bi suratin min mislihi. Alhamdulillahi rabbil alamin wa afdalus salati wa atamut taslim ala al-mab'uthi rahmatan lil alamin. Ọ̀rọ̀ náà ni àgbọ́ yìí gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ tó bá gbọ́ wọ́n ṣe kíni wọ́n mọ̀ kíyèsí láì tí sọ̀rọ̀ gbogbo ẹni tó bá jẹ́ talibul ilm wọ́n mọ̀ kí wọ́n ti ń gbọ́ báyìí inú ti mọ̀ ọ̀run wọn pé ṣé mọ̀ náà sì rèé níbi ìmọ̀ lajúdé yìí gbogbo àwọn ágúmẹ́ǹtì Mudiru anasi tó gbàdé fi wá ọmọ kékeré ni níjọ́ náà kì í dọ́dọ̀ ànábì ẹ wá ágúmẹ́ǹtì gbogbo ágúmẹ́ǹtì tán mú wá ni pé mùjíza àwọn tí wọ́n bá gbọ́ ó gbọ́dọ̀ jẹ́ tí wọ́n fi gbà àbí ágúmẹ́ǹtì wọn ohun tún ni pé mùjíza kò yẹ kó jẹ́ pé àwọn tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ oníkíni òun ni ó tún ṣẹlẹ̀ sí ó yẹ kó jẹ́ pé àwọn tí wọ́n ti àwọn ágúmẹ́ǹtì yìí kan ó tako Qur'an ó tako sunna ó tako ìmọ̀ gbogbo nǹkan làwọn ágúmẹ́ǹtì yìí tako àmọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwa ti sọ gbogbo yẹn bá tilẹ̀ fẹ́ mọ tako pé àdìsẹ́ pé nírọ̀ yìí àwọn ó sọ ń jòkó yìí pò tọ́ ni gbogbo ágúmẹ́ǹtì yìí yàwó amọ̀lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú ògo Ọlọ́run yìí ṣàwẹ́lẹ́wẹ̀lẹ́ ní jòkó tá a wà yìí bíi nílá gbogbo ágúmẹ́ǹtì yìí àáyọ akéṣin nísìnyí àá ṣàwẹ́lẹ́wẹ̀lẹ́ tí kálukú náà rí pé àṣeyẹ pàǹtí tiẹ̀ ni sọyẹ́rì àwọn nǹkan tẹ̀ ń gbé dání ìyàwó à ń sọ fún yín ọ̀nà ìmọ̀ ti jìn kọjá gbogbo tẹ̀ ń sọ yìí àmọ́ kí ọ̀rọ̀ mọ́ pọ̀ ẹja wa máa mú lẹ́yọ kọ̀ọ̀kan àwa máa wọnú ẹ̀ bí idhnillahi ta'ala naam. lẹ́ni ibi Al-Qur'ani jẹ́ mùjíza fáànẹ́bì ìrìnàṣọ ilé Ọlọ́run òpin kankan míì ní mùjíza fáànẹ́bì gbogbo àràmọ́ tí kálukú ń rà mọ́ yẹn àràmọ́ ni
àràmọ́ tí kálukú ń rà mọ́ yẹn àràmọ́ ni ọlọ́run ò pe nǹkan míì ní mọ̀jísà fànàbì kí láràmọ́ ara ń táwọn fẹ́ pè láràmọ́ ni kí ni ìpín sí méjì òṣùpá èèwo lọ́lọ́run ti pè ní mọ̀jísà fànàbì wọn ní kùránì ẹjẹ́ a máa gbọ́ lọ. torí kò ní lápá lára kèfèrí Mẹ́kà so ló fi hàn án pé mọ̀jísà kọ́. wọ́n nítorí pé kò ní lápá lára àwọn kèfèrí Mẹ́kà yẹn pa àwọn àtọ́pẹ̀ lára mọ́ ẹnìyẹn o gbogbo àtọ́pẹ̀ lára mọ́ yẹn kò ní lápá lára kèfèrí Mẹ́kà ló fi hàn wá pé mọ̀jísà kọ́. ẹ dákun èyí táwọn fẹ́ sọ pé òun ni mọ̀jísà tí ń ṣàlùkùránì kẹrìmù ìjà lùkùránì lápá lára àwọn kèfèrí Mẹ́kà sáwọn kèfèrí Mẹ́kà gbà ẹ jẹ́ àtúmọ̀ gbọ́dọ̀ àbọ̀ wá yẹn nàná ọ̀rọ̀ yìí dáadáa. torí mọ̀jísà ìwà ìtàhádà àwọn tí wọ́n bá gbà á gbọ́ ni. mọ̀jísà máa ń tàhádà yẹn ni pé mọ̀jísà máa ń jẹ́ challenge fún àwọn ẹni tán bá nígbàgbọ́ sí ànábì nẹ́dàkùn ipe máa ń tàhádà òun ìpín sí méjì òṣùpá ó tàhádà àbí ó tàhádà challenge ni pé tán lè rírú ẹ̀ nílé ayé wọn sì lè rírú ẹ̀ ẹ jẹ́ àtúntẹ̀síwájú. wọ́n bá rí báyìí ni wọ́n fi gbà. wọ́n ní ìyẹn ni pé ní tí wọ́n tàhádà tí wọ́n bá rí báyìí ìyẹn ni wọ́n fi gbà irọ́ lọ́rọ̀ yìí o. àwọn ànábì ọlọ́run tó ti pẹ́ wọ́n ti máa ń tàhádà àwọn èèyàn tí wọ́n ṣe kí nìyẹn mọ̀. ànábì wa Ìsá alayhi salatu wasalam tára yé ń pè ní Jésù lẹ́nì àìmọye nǹkan ló fi tàhádà àwọn Yẹ̀húdí àtàwọn kèfèrí jọ́nà lọ́hùn ṣé wọ́n gbà wọ́n gbà ó jókòó dìde alukurani narrate ẹ̀pọ̀ lọ rẹ̀ mú àmọ̀ ó mọ ẹyẹ náà sì ṣe kí ni ẹyẹ náà à nífẹ̀ẹ́ lọ jìnnà ní àbámọ̀ wọnú gbọ́ àwọn àyà yìí ǹjẹ́ tó ń ti bẹ́ẹ̀ bí Jésù ṣe tẹ́jọ́ náà ṣé wọ́n gbà tó túmọ̀ sí pé irọ́ lélẹ́yìí ké òní wọn ò rí tí wọ́n fi gbà irọ́ ni wọ́n ò rí Ọlọ́run ọba máa ń fi mùjísà ṣe ááyà àmì ni ó jẹ́ fà nẹ́bì yẹn pé tó bá wá fẹ́ gbà ó yóò ká ìtẹ́ni yìí mú àyà lè ṣe kí ni lè rírú ẹ̀ ń bá fẹ́ gbà nù wọn gbà kò túmọ̀ sí pé tọ́ba ilé tí wàá rí àmì òun oní òṣè kínú tó rà ìmọye àmì làwọn èèyàn rí jọ náà tán sì ṣe kínú jọmọ́ wọn rà mí lọ́dọ̀ Musa Mudeeru náà kà á wà fi yẹn yíò náà làwọn fi mú wọn àpèjúwe wọn náà làá fi dè wọn mọ́lẹ̀ naam ẹjẹ́ àtúmọ̀ gbọ́ ọ̀rọ̀ wọn lọ. nígbà tí Musa dé pẹ̀lú kìíní tọ́lọ́ sọ fún ní pé alkima fi yaminika wàmá tilka bi yaminika ya Musa wọ́n ní hiya asaya atawakkau alayha wa ahussu biha ala ghanami qala alqiha فألقاها فإذا هي حية تسعى ọkẹ jùlẹ̀ sọ́pàá ni òfin dẹran òfin já ewé òfin já wá jùlẹ̀ nígbà ó jùlẹ̀ فإذا هي حية تسعى ó wá di ejò tó rìn ejò kẹ لا تخف خذها سنعيدها سيرتها الأولى ìwọ́n bá mú padà yóò di pọ̀pá. ó màázírọ̀ ta ló ń pè mí yìí. ká má bínú àwọn kọ́ọ̀lù kan ló ń disturb mi. so tíṣù ayatin tá a fa Nabi Musa àní kó fi challenge Fìràwọ́nà ni. simple question ẹjọ nígbà tó ti challenge Fìràwọ́n ṣé Fìràwọ́nà gbà ìgbà tó fi àyà yẹn tíṣù ayatin tá fi challenge Fìràwọ́n ṣé tíṣù ayatin yìí ṣé ń gbà Fìràwọ́nà rí sógbà ìgbà wọn ìjọ Fìràwọ́nà rí sángbà ok ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú lọ́ngbà náà. واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية tọwọ́ bá bí kó bẹ̀rẹ̀ sí mọ́lẹ̀ gbìyì bí tó ju fluorescent lọ àbí tó ju globe bí 1000 wax lọ. so èyí tó bá ṣe yẹn kó ṣe fún Fìràwọ́nà nígbà tó sì ṣe fún Fìràwọ́nà tó wá ní pé ìzábẹ̀lá Fìràwọ́nà innahu tagha lọ́sọ́dọ̀ Fìràwọ́nà nìsí nígbà tó lọ́dọ̀ Fìràwọ́nà tó ṣe tó jùlọ ní so ó ti lọ kọ́ idán ok èmi náà láwọn òkú idán nílùú yìí
torí tí ó bá sí òpìdán bẹ́ẹ̀ ni kò ń ṣe ìjáàzù mọ́. tí ó bá sí òpìdán bẹ́ẹ̀ ni kì í ṣe à ń bọ̀ wá sọ kí ló ṣe lórí ọ̀rọ̀ ìpín òṣùpá o so padà mú idán dání àbí ò mú dán dání à ń bọ̀ ẹ̀gbọ́n ní bí ò bá sí òpìdán bẹ́ẹ̀ kì í ṣe àìwà. kí ni wọ́n pè ní mùjíza ń tó àjáza àwọn kan alahini annalahum kudra bí ìtìyàní mísìlì àwọn náà lè múrú ẹ̀ wá àmọ́ tí wọ́n yẹn ò ní láǹfààní tí wọ́n bá ti mọ̀ ń pa ẹ̀ kò wúlò mọ́. tí wọ́n bá ti lè mú wá àyè ń bọ̀ wá mẹ́. àbí lecturer phd àbí professor tó bá wọ primary one tó bá da òyìnbó lẹ̀ fún wọn bí wá kí n bá wọn tún àárín ẹ̀ ṣe èyí tó ń pè ní mu'jiza ní tó ṣe pé àwọn èèyàn wọn ò rí báyìí ẹ wá expect pé ó kẹlẹ́ ẹ̀fẹ́ gba kínní ó yẹ kẹ́yìn náà lè mú àmọ́ wọn ní lè mú wá kì í ṣe pé wọ́n lè mú wá wọ́n lè ṣe kí ni torí pé tán bá ti lè mú wá kí wá ní challenge tán wá fi challenge wọn tán bá ti lè múrú ẹ̀ wá so bọ̀ mo rò bí àgbékalẹ̀ wọn ló kàn rí mẹ́yẹn àníwulẹ̀ báwọn capitalize lébẹ̀ yẹn lórí inshallah. lọ́dọ̀ ọmọ primary one èyí ò ń ṣe mùjíza máa tó mùjíza ní pé kó lọ sáàrin àwọn tí wọ́n mọ̀ ẹ́ bí ẹgbẹ́ kó wá mú èyí tí wọ́n lè mú wá kó wá káwọn lágara pé tẹ́lẹ̀ jù wá lọ mùjíza ni irú nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ń pè mírèkù sọ ọlọ́run pé nǹkan kan mí ní mùjíza nẹ́bí bàbá tẹnu bàbá ka ọmọ ẹ̀yìn àwọn ọmọ ìpè ó tún ń fẹ́ bá só. ká má bínú kọlù kan ló ń disturb mi lẹ́mìí wá báwọn. bàjẹ́ ìwọ ló gbọ́ nǹkan tí ìwọ ló gbọ́ alukurani yìí ó gbọ́ ìsìlámù yìí ṣe rí àkówọ̀ tí wọ́n kówọ̀ wá lára tí wọ́n kọjọ àfi ká bẹ̀rẹ̀ sí gbọ̀n otherwise kò ní nígbà náà ní pé ànẹ́bí òṣùpá pín sí méjì fànẹ́bí ní mẹ́ta ìkan láàrin òkè jàbàlà bí kò bẹ́ sí ìkan ní kíní òṣùpá wọn ló ń pín òṣùpá kankan ò pín òṣùpá pín òṣùpá ṣe kí ni jama alukurani sọ pé hadith anabi sọ pé òṣùpá pín gbogbo àwọn àfáà nínú islam wọ́n panu pọ̀ pé òṣùpá pín ẹ̀yin lẹ mọ̀ sọ ní sí pé òṣùpá ò pín àtàwọn tẹ́ kọ́ ní ọ̀dọ̀ wọn àmọ́ àwọn ń bọ̀ wá bẹ̀ insha gbogbo preamble o à ń bọ̀ wá a tún pẹrẹ pé ọ̀rọ̀ kalẹ̀ mi dáadáa yìí bọ̀ kí kálukú mọ̀ gbọ́ kákan tó mọ̀ make àwọn short comment náà bá a ṣe ń gbọ́ lọ yìí ká tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní pẹrẹ insha Allah ìní náà ni kò ní dọ̀la bí idhnillah. wọ́n ṣe mùjíza ọ̀dà tó bá pín ara Mẹ́kà níjọ́ náà àwọn mélòó ni kèfèrí tó rí tó gbà. ẹ wo argument àwọn mélòó ni kèfèrí tó rí tó yẹ kí ni ẹ jọ ìtàn Musa táwọn narrate kọjá yìí ìtàn Musa ju ọ̀pá lẹ̀ ó dejò ayé ẹ̀kọ́ àwọn òpìdán wá wọ́n kó ìdá wọ́n ju okùn kalẹ̀ okùn wọn di ejò Musa ju ọ̀pá lẹ̀ ọ̀pá Musa gbé ó dejò ńlá tó gbé gbogbo ejò tí wọ́n mì àwọn òpìdán rí àwọn gbà Fìràwọ̀ náà rí kí ló ń wí kó gbà Fìràwọ̀ náà sì sọ pé ó lọ ga yín tó kọ́ yín ní idán Fìràwọ̀ náà gbà tó ń ta mi tó rí lẹ́yìn ìtọ̀pá tísírù àyàtín Fìràwọ̀nà tún rí yìí náà tó ń ti bẹ́ẹ̀ kó ṣe kí ni kó gbà sókè mọ́ wá bí wá pé àwọn kèfèrí mélòó ló gbà ńjọ́ tó ṣùpá pín kalam farik ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ ní kò nídìí lálà kankan rárá kò dẹ̀ ní tàfíìr so because àmì láfi ṣe fà nábì yẹn ṣẹlẹ̀ rí tẹ́ ẹ̀ bá mọ̀ ṣẹlẹ̀ lára tí mu'jiza ní máa ń jẹ́ òun náà ni yóò máa jẹ́ hujja against àwọn kèfèrí ládùúgbò gbogbo àmì tẹ́ rí yìí kò tí ì tó kẹ́ lè mọ̀ pé nìkan ló rán ẹni yìí wá ara tí ó mọ jẹ́ evidence against wọn nu ẹ̀yin wá ní kò lálàáfíà a máa ń bọ̀ wá o à ń bọ̀ wá tún pẹrẹpẹrọ kalẹ̀ insha Allah. because iṣẹ́ mùjíza ni kí wọ́n rí kí wọ́n wá gbà á kì í ṣe pé àwọn tó wá. iṣẹ́ mùjíza kọ́ nìkan rí kan gbà á because Kùránì tẹ́yìn sọ pé òun nìkan ni mùjíza
Al-Qur'an ó nìkan ní kíni mu'jiza. Al-Qur'ani ọ̀hún ni Abu Jali tẹ́ dákọ̀ sógbà, Abu Lahabi sógbà, gbogbo àwọn kèfèrí Mẹ́kà ńjọ́ àwọn Kùrẹ́ṣì sẹ́gbà. Al-Qur'ani sì rèé ìjọ tọ́lọ́wọ́n bó fi ṣe mu'jiza tí ó fi challenge àwọn kèfèrí. Olúwa sọ fún Ànábì wa Muhammad nífẹ̀ẹ́ wọnú àwọn àyà torí pé ọ̀rọ̀ òṣùpá pín ìlàfẹ́ lọ àmọ́ kákan sáré ya gbàbẹ̀ kọjá. Ó ní pé ńgbà tọ́lọ́wọ́n ó challenge Ọlọ́run bá ní ẹ lọ rèé múrú Al-Qur'ani wá. Tẹ bá ní pé ẹ lọ ní èrèjì ẹbẹ́lẹ́ ìgbà pé ọ̀dọ̀ mi ọlọ́kọ́ ló ti wá. Ẹ lọ rèé múrú ẹ̀ wá wọn rí mú wá ó dàrí Ànábì tó sọ fún wọn. Ẹ lọ rèé mú súrà 10 péré wá. Kódà súrà 10 muftariyat. Ẹ lọ dáadáa pa irọ́ àmọ́ kó sájọ tira yìí. Ẹ lọ mú wá. Wọ́n rí mú wá. Ó dà ẹ lọ rèé mú súrà kan péré wá kódà kó bá ju iná àtẹ iná kálíkà òsára lọ. Wọ́n rí mú wá. Bó ti bá ṣe kágara níbi kan má lè rí mú wá yìí. Sápadà gbà náà. Wọ́n sì rí mú wá. So argument yìí ó jìnà sí mímọ́. Ó jìnà sí al-waqi'ul ilmi. Ó dẹ̀ jìnà sí al-bahthul ilmi. So eléyìí ọ̀rọ̀ ń tẹ́yìn kan fẹ́ sọ láti kan fi àtàkì sọ̀híhù tẹ́ fẹ́ àtàkì ni. A máa ń bọ̀ wá insha Allah. Wọ́n mú tó mú àdísì tí wọ́n ṣe rìwáyà àdísì yẹn wá àwọn ni kó tó máa já sí pé ọmọ èèyàn Ànábì ni àwọn ni wọ́n rí kí ni wọ́n fẹ́ fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àìwà àwọn ni wọ́n rí kí ni àwọn bá káwọn náà àwọn ọmọ ẹlẹ́yìn Ànábì àwọn náà tí wọ́n mú wá ẹ má bínú jẹ́ máa yà sínú Kùránì sìn àfáà sínú Suratul Baqara. Káwá wo bọ́lọ́wọ́n bá wa subhanahu wa ta'ala bó ti yanjú ọ̀rọ̀ odidi Ànábì rẹ̀ gbogbo wa sì lámọ́. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam Ànábì Ọlọ́run ni àbá Ànábì Ọlọ́run Ànábì wa Ibrahim ó sì ti nígbàgbọ́ tẹ́lẹ̀ ó sì ti gbọ́ ló ń gbọ́. So tó Ànábì bá ń fẹ́ mu'jiza bá wá ń wáyé fáwọn sàábì Ànábì kò yẹ kó yà á lẹ́nu pé ẹ̀sìn bá ti gbà tẹ́lẹ̀. Àló dìde Ànábì Ọlọ́run tó nǹkan ti mọ̀ pé Ànábì Ọlọ́run lòun tó mọ̀ pé Ọlọ́run ti gbé òun dìde ó ti nígbàgbọ́ sọ́lọ́run tán yányán ó tún wá ń padà ń bọ́lọ̀ pé òun tún bẹ́ẹ̀ rí àyà òun tún bẹ́ẹ̀ rí mírẹ́kù àyà 260 nínú Suratul Baqara. Allah subhanahu wa ta'ala wá nàrétì ọ̀rọ̀ tó jáde lẹ́nu Ànábì wa Ibrahim alayhi salatu wa salam tí ń bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ pé òun tún bẹ́ẹ̀ rí àyà Olúwa sọ yí pé. A'udhu billahi minash shaitanir rajim. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى. Olúwa nígbà tí Ibrahim ń sọ pé Rabbi Olúwa mi o arini kayfa tuhyi al-mauta mo gbà pé ó lè yí òkú lóòótọ́ ó ti gbà náà Ibrahim ò níyè méjì sí àmọ́ mo fẹ́ kó fi hàn mí bó lọ ti máa ń sọ òkú di alààyè tó lọ́wọ́ gbé wa dìde in ti ń pass message àmọ́ jẹ́mi náà ti ẹ̀ rí kí lè mọ̀ pé ó tún wá jẹ́ ń rí. Qala awalam tu'min. Ẹ wo Olúwa ní ọdún bẹ́ẹ̀ rí yìí awalam tu'min tó nígbàgbọ́ mọ́ ni. Qala bala walakin liyatma'inna qalbi. Qala bala Olúwa mi mo nígbàgbọ́ àmọ́ n tó jẹ́ mọ́ béèrè ni pé liyatma'inna qalbi mo fẹ́ kọ́kàn mi ó tún wá balẹ̀ dáadáa lórí tí mo dúró lé lórí mo fẹ́ kọ́kàn mi ó tún wá balẹ̀ dáadáa lórí ìgbàgbọ́ mi. Ẹ dákun odidi Ànábì Ọlọ́run àgbà Ànábì Ọlọ́run Ànábì tán Ọlọ́run tún máa ń sọ fáwọn Ànábì tó wá lẹ́yìn rẹ̀ pé ẹ máa tẹ̀lé Ọlọ́run tó bá Ànábì wa Muhammad ti kàǹkà tó Ọlọ́run tún sọ wọ́n pé fattabi' millata Ibrahim hanifa ìlànà Ànábì Ibrahim ni ó tẹ̀lé bá Ànábì Ibrahim ṣe wá jẹ́ al-mathalul a'la tó yìí in tún wá ń sọ fọ́lọ́run pé mo gbà pọ́ ọmọ ń yèkú àmọ́ ìyè kí n rí iná Olúwa ní sọ gbàgbọ́ ni ó ní liyatma'inna tó dìde Ànábì Ọlọ́run bá wá ń wá kọ́kàn òun balẹ̀ káti ẹ̀ wá ní àwọn sàábé nìkan là Ànábì ṣe mu'jiza òṣùpá pín méjì fún tí àlẹ́ ọba wò ó pé tí ẹ pé èèyàn bá jẹun kánú o téèyàn bá kún kẹ́kẹ́ nínú mímọ̀ ó yẹ kí èèyàn ti ọgbà yìí pé kò yẹ kí ìwọ̀n dá yẹn láàmú ọ̀rọ̀ pé wọn nígbàgbọ́ kan lè gbàgbọ́ kọ́ mọ́ Ànábì ń fi mírèkù ni hàn wọ́n kọ́kàn wọn tún lè ṣe kí ni tó dídí ọkà Ànábì Ọlọ́run bá sì ní ìdí kó tún balẹ̀ sí kó tún lékún ní mọ́nì àwọn sábẹ́ bò náà jẹ́ sáà Ànábì Ọlọ́run ẹ̀yìn náà wá
àwọn wá ní ìdí kọ̀ọ̀kan tí wọ́n tún balẹ̀ ẹ wá Olúwa sọ fún Ànábì Ibrahim pé. qala fakhudh arba'atan min at-tayr fasurhunna ilayka thumma ij'al 'ala kulli jabalin minhunna juz'an thumma ud'uhunna ya'tinaka sa'ya. Olúwa ní rẹ̀ Ànábì Ibrahim kò lè tó bá àwọn lọ́ọ̀rẹ́ mú ẹyẹ mẹ́rin kún wọn wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá kún wọn tó yá lọ́ọ̀rẹ́ kó wọn sórí òkè àpáta bọ́ bá wá pín wọn bẹ́ẹ̀ tó pín pieces wọn sórí òkè àpáta tán lẹ́yìn náà thumma ud'uhunna kọ́ wa máa kún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ya'tinaka sa'ya. Olúwa ní wọ́n sì mọ bọ̀ wá bọ̀ báyìí tí wọ́n mọ sá eré bọ̀ tí wọ́n sì mọ fò bọ̀ tí wọ́n sì mọ fò bọ̀. Ànábì Ọlọ́run ló tó yẹ tó fẹ́ máa rí mírèkù ṣé kò gbàgbọ́ tẹ́lẹ̀ ni ẹ wá argument tí Mudiru wá fẹ́ mọ́ fi dodi dáadé fi dànù. àyá Kùránì rèé Olúwa ní wa'lam anna Allaha azizun hakim. wa'lam anna Allaha azizun. Olúwa ní Ibrahim lọ́mọ wa èmi Ọlọ́run ọba kọjá bẹ́ẹ̀ mo kọjá bẹ́ẹ̀ aziz èmi lọ́ba tí ó ṣe nǹkan tẹ́ wò pé irú èwo rèé èmi ni mo tó bẹ́ẹ̀. ẹ dákun odidi Ànábì Ọlọ́run nù irú argument báyìí ni Mudiru wa fi ń da odidi hadith nǹkan mọ̀ sí wa lẹ̀ yóò bá nǹkan ṣe wá o ẹ wá fẹ́ da hadith nù ẹ wá mú argument wá pé nítorí pé ìmọ̀ àwọn sàábé tí wọ́n ti gbà tẹ́lẹ̀ kí náà fẹ́ fi ṣe ṣe ní báyìí pé kò sọ̀rọ̀ mẹ́ ẹ jẹ́ àtúntẹ̀ síwájú. ṣe máa ti gbà. Ànábì Ibrahim náà ti gbà àbí ó gbà ní Ànábì Ibrahim náà ti gbà ó gbà pọ́lọ́wọ́ yìí òkú nùbúwà tí ń bẹ lára rẹ̀ ju sọ́ọ́bà tí ń bẹ lára wọn sàábé Ànábì lọ kí l'Ànábì Ibrahim ń béèrè sí. wọ́n ti gba so kò wúlò ká sọ pé àwọn èèyàn ni mùjíza yẹn ń ṣẹlẹ̀ fún níjọ́ náà àwọn ará Mẹ́kà àwọn kèfèrí Mẹ́kà bá ṣe tóbi tó yẹn mélòó ló sọ nínú wọn pé a rí nǹkan báyìí tó ṣẹlẹ̀ fún. mélòó ló sọ ayé ẹ̀kọ́ à ń bọ̀ wá bẹ́ẹ̀ àáké nǹkan fún alẹ́ ní insha Allah ta'ala à ń bọ̀ wá bí gbogbo orú yìí ò níbi idhnillahi ta'ala yìí à ń bọ̀ wá bẹ́ẹ̀ ní tẹ́ yóò bá mọ̀ èèyàn máa ń béèrè ni fáyín eléyìí ìbéèrè lẹ béèrè ayé ẹ̀kọ́ bọ́kọ̀ yẹ pé sùálù yẹn kò ṣe sí fáàmù ẹ̀ tó wẹ́ bẹ́ wá talabul faham eléyìí nkárí ni àmọ́ tó ti bẹ́ẹ̀ náà àwa náà wá ṣe nkárù padà bí idhnillah. wọ́n á tẹ̀lé kò sáà tí ì lọ ọmọ Madina njọ́ náà àwọn Abu Lahabi Abu Jali gbogbo wọn Otuba Abu Sufyan gbogbo wọn ni wọ́n wà tí wọ́n ṣe gbà. ta ló sọ kódà inú ẹni tó máa padà gba Islam pé ànígbà báyìí kódà àkàngbà ni ó àrí. à ń bọ̀ wá bí yìí à ń bọ̀ wá. táwọn wá gbé àdìsí yẹn wá tán wá fi sínú sọ̀híhù là ń sọ pé gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ lọ gbọ̀n dànù sọ̀híhù yẹn táwa kẹsẹ̀ bọ́ ìpè Anas bin Malik tó wà níbẹ̀ ìjọ́nà Anas. wọ́n ti ń kẹsẹ̀ bọ́ o wọ́n ti fẹ́ kẹsẹ̀ bọ́ nù wọ́n fẹ́ mú argument tó máa rò bí àyìnbó làwọn mú wá wá o Anas tó wà níbẹ̀ ìjọ́nà Anas bin Malik ó yá kí ló ṣe. ìdọ́dọ̀ Ànábì lẹ́yìn ọmọ ọdún mélòó Anas nígbà tó dọ́dọ̀ Ànábì. ń bọ̀ ẹ má bínú ká dá padà díẹ̀. pé gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ lọ dànù sọ̀híhù yẹn táwa kẹsẹ̀ bọ́ ìpè Anas bin Malik tó wà níbẹ̀ ìjọ́nà Anas ìdọ́dọ̀ Ànábì lẹ́yìn ọmọ ọdún mélòó ni Anas nígbà tó dọ́dọ̀ Ànábì ọmọ kékeré. ọmọ ọdún mélòó ni Anas nígbà tó dọ́dọ̀ Ànábì tó fi ń jẹ́ pé òun ló ń ṣẹ́gbà wa hadith Pósùpá pín sí méjì ṣe àti tó bí problem eléyìí problem tán ti ní níbi àìmọ̀mọ̀pọ̀ àwọn sọ̀hábà fún wọn àtàìmọ̀gbà pé àwọn sọ̀hábà ò lè parọ́ fúnra wọn lóbi eléyìí a máa ń bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah ọmọ ìkéré níjọ́ náà. so òun ló wà náà tó wá gbà tí ṣe wá tó wá láwọn rí ìyẹn láfi mọ̀ pé irọ́ ni àdìsí yẹn. yẹn làwọn fi wá mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò yé yín dáadáa lẹ́yìn fi wá ń pè nírọ́ ipòjọ́ ọmọ kékeré ńjọ́ náà kódà kó mọ̀ tí ìdáyé ńjọ́ náà Mudiru làákàyè sọ fún wa pé ẹni tí ò tí ìdáyé ńjọ́ kan ó lè máa sọ̀rọ̀ tí ò tí ìdẹ́ ibà tí ò tí ṣẹlẹ̀ ńgbà tí ìdáyé ọ̀nà tó kàn fi dọ́dọ̀ rẹ̀ bó o ní information ṣe dọ́dọ̀ ẹ̀ láṣẹ kí ni ìyí tó yẹ kẹ́ wádìí ni pé àbó lánà sì ṣe mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ó sì ṣàlàyé fún yín bó ṣe mọ́ a sì ń bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah ta'ala à ń bọ̀ wá. irọ́ làdísì ni so ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ but àyà síbi èyí ò ní sìn a ti sọ àwọn Israẹli àti àdísì pé tó ń kó sínú ṣèháhì láti pé kò ń ṣe sọ̀hí kò bá nǹkan kan mu Al-Qur'ani ni
ọlọ́run pè ní mùjíza nẹ́bí sallallahu alaihi wasallam. torí pé Lárúbáwá máa ń sọ ọ̀rọ̀ wọ́n mọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn tán wá rẹ̀ ni tó sọ tó ju tí wọ́n lọ tá a sì rí wípé ìntàn tó ń wí yìí kò àwọn ò lágbára àti múrú ẹ̀ wá ọlọ́run sì tàhádà wọn wípé in kuntum fi raybin mimma nazzalna ala abdina fatu bi suratin min mislihi. Naam, ẹ wá dákun ibi tán parí ẹ̀ sí ǹjẹ́ ń gbà tọ́lọ́run fa Al-Kùránì ṣe ìjáàzù fáwọn kèfèrí ńjọ́ náà ṣé wọ́n gbà àbí ẹ̀kọ́ àti ọkọ̀ yanjú àwọn yìí tó ráwọn yìí ọ̀rọ̀ kéékèèké kan báyìí ni. Naam, ẹ jẹ́ ká wá wọnú ọ̀rọ̀ díẹ̀ nísìn àkọ́kọ́ náà ẹ jẹ́ àgbé báyìí àwọn kèfèrí Mẹ́kà ṣé wọ́n wà ó ṣe jẹ́ pé àwọn sàábì ànábì lànábì tí wọ́n ń ké fún àti ọkọ̀ mọ́rọ̀ wá ń bẹ̀rù náà pẹ̀lú ọ̀rọ̀ tànábì Ibrahim pé argument kan mú wá ni àmọ́ ká wá tẹ̀ wọnú àwọn kèfèrí Mẹ́kà ńjọ́ náà wọ́n wá àwí ẹ̀ wọ́n ṣe kí ni jama wọ́n wá àwí ẹ̀ hadith Anas náà làákè a máa ń bọ̀ wá respond sí pé ọmọ kékeré ni Anas a máa bọ̀ wá respond sí. fàánà Anas ibn Malik radiyallahu ta'ala anhu ká lọ ní Sahih Muslim ká lọ rèé wo hadith ká lọ ní Sahih Bukhari ká lọ rèé wo hadith tá a fẹ́ kéyì ẹ bá lọ wo tẹ bá débẹ̀ níbi tẹ́ ti bá nu Bukhari ẹ bá nu kitabul manaqib kitabu al-manaqib ẹ wá bá ní báàbù bùtẹ́ ti bá ní pé su'alul mushrikina bí béèrè táwọn kèfèrí béèrè ayùrí yahumu nàbíyù ìgbé ká nàbí òfin hàn àwọn sallallahu alaihi wasallam ayatan pé kó fi àmì kan hàn àwọn kó fi mírèkù kan hàn àwọn fa arahumu shiqaqal qamar ànábì wá fi bí kò òṣùpá ṣe pín méjì ó ṣe kíni ó fi yún hàn wọ́n àbábẹ́nu sọ Bukhari kálọ̀wọ́ hadith 3637 inú sọ Bukhari ẹ bá hadith ìtafẹ́ kàyí mẹ́ wa Muslim ẹ tún lọ rèé wọnú sọ Muslim náà níbi kitabu sifatul munafiqin kẹwàá lọ wo báàbù shiqaqil qamar báàbù bí òṣùpá ṣe pín méjì ẹ bá ní hadith 2802 tẹ́bá dénú ẹ̀ anifa Anas ibn Malikin Anas sọ pé kò sọ pé sojú òun o kò lóhun lòun rí o débi tá ní pé tí ìdàgbàjọ náà ẹ rí i pé ó nàréètì tó ṣẹlẹ̀ gan níṣẹ̀lẹ̀ pòǹgò sí ń bẹ̀ ọlọ́tọ̀dọ̀ Anas anna ahala Mẹ́kà ó ní àwọn ará Mẹ́kà sa'alu Rasulallah wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run ayyuriyahum aya pé ká nábì ó fún àwọn ní àmì fa arahum shiqaqal qamar ànábì dẹ̀ fi pínpín méjì òṣùpá ó fi ṣe kíni ó fi hàn wọ́n àwọn kèfèrí náà wá béèrè àwọn tani wá béèrè jẹ́mọ́ ó tún bá sí pé mabda iyan nípìnlẹ̀ àwọn ẹni tó ṣùpá torí ẹ̀ pín méjì àwọn wọnú àwọn kèfèrí ni kìí ṣe torí àwọn sàhábà so àmọ́ mọ́mọ́ fún Mudeeru lẹ́sìn pé káti ẹ̀ wá láwọn sàhábà là nábì ṣerú ẹ̀ fún ìbéèrè tẹ́ béèrè ìbéèrè tó jìnnà sí mọ̀ ni pèsè bí wọ́n ti gbà tẹ́lẹ̀ ànábì Ibrahim ti gbà tẹ́lẹ̀ ipò Ọlọ́run lè yẹ òkú kó tó tún máa ní k'Ọlọ́run fi hàn òun bí ti máa yẹ òkú èyí ń jẹ́ ọ̀kan báwọn ẹ bá dìímú dáadáa bẹ́ẹ̀ jẹ́mọ́ mùsùlùmí wà fi láfùz nínú láfùzù míì ní bẹ́ẹ̀nu Bukhari nínú kitabu fadailu sahaba báàbù shiqaqil qamar ní hadith 3655 ẹni fa arahumul qamara ẹlá nàbí sí fòṣùpá hàn wọ́n báyìí shiqqataini tó pín sí méjì hatta ra'aw hira'an baynahuma tí ó ké ń gbà tó ṣùpá ní pín sí méjì báyìí wọ́n sì ń rí Hira láàrin méjèèjì albayanu wà dẹ́ ìyẹn ni pé jábálù Hira tá a máa ń sọ pé gọ́ọ̀rù Hira kòtò tí ń bẹ́nu ẹ̀ ní gọ́ọ̀rù òkè ń gangan ní Hira òkè Hira wù báyìí sí láàrin pé òṣùpá kan dúró báyìí ìkẹ́yìí ṣe kíni ìdúró báyìí ó yá bí ìjọ mọ́ ọ̀kan túnú wàfíìlọ́f nínú ẹgbàwá míì náà yíò bẹ́nu Sahih Muslim kitabu sifatul munafiqin bábu shiqaqil qamar ó ní pé fa arahum shiqaqal qamar ipa nàbí fi pínpín méjì òṣùpá ó ṣe kíni ó fi hàn wọ́n marratayn àdífì ti Anas nù tọ́lọ́mọ kékeré tọ́
wa an ibn Mas'ud Mudiru bá lo àmánà ilmiya Anas nìkan kọ́ ló gbà wá Anas nìkan kọ́ ló gbà wá tó wa an ibn Mas'ud náà tún gbà wá nínú Sahih Bukhari bákan náà kitabul manaqibi babu su'alil mushrikina an yuriyahumun nabi sallallahu alaihi wasallam ayatan fa arawhum shiqaqa al-qamar abani hadith 3636 ẹ̀wọ̀n ṣe fún àkàlẹ̀ gan ele 36 tó asiban Sahih Muslim na hadith 2800 ní kitabu sifatil munafiqin babu shiqaqi al-qamar ǹjẹ́ kí la nabi ani pé Abdullah Mas'ud sọ pé inshaqqa al-qamaru olóṣùpá pín méjì ala ahadi rasulillah ní ojú ayé ànábì lásìkò ànábì shiqqataini ó pín sí méjì ọgbọgba faqala ànábì wá ní ishhadu gbogbo yẹn máa witness o ẹ wo òṣùpá lẹ́ni tó pín méjì yìí o ìjà ànábì mi nu ishhadu wà fi láfùdín nínú láfùdù kan inshaqqal qamaru ala ahadi rasulillah òṣùpá pín méjì lásìkò ànábì hatta ra'aytul jabal onítẹ̀mí gan ìfojú ara mi rí òkè báyìí Anas kọ́ ní ń sọ eléyìí o Anas kọ́ ní ń sọ òkọ́ ló ní àtàrọ̀ àìtú o Mudiru ẹ̀ bá ṣèwádìí dáadáa ìyẹn jálu odò mọ̀ báyìí béèyàn bá kànlu bẹ́ẹ̀ ti kànlu ìyẹn máa ń tẹ̀rí nílẹ̀ tí ń tẹ̀rí lọ yìí ẹ̀yin lẹ́sìlẹ̀ bẹ́ẹ̀ tẹ àwọn èèyàn rì àtàrọ̀ àìtú jabal ó ní títí tí mo fi rí òkè tí òkè náà min bayni furjatayil qamar tí mo rí òkè báyìí láàrin pósùpá méjì pín ó yà bí òye àwọn kèfèrí tí Mudiru sọ yẹn àkọ́ tí wàá kà débẹ̀ aliya kò lè tẹ̀yàn kẹjẹ́ mi tá a bá yé dé yìí ìkànnù wà fi inú láfùdù mi baynama nahnu ma'a rasulillah onígbà tá à ń bẹ pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run bí Mina ní Mina idh infalaqal qamar lòṣùpá bá pín méjì filqataini méjì ọgbọgba fakanat filqatun wara al-jabal wa filqatun duna olówó di pé òṣùpá ọ̀hún ìkan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bí ní ẹgbẹ́ òkè ìkan náà ń bẹ ní ẹ̀yìn rẹ̀ báyìí ó yà bí òye faqala lana rasulullah sallallahu alaihi wasallam ó lá nàbí wọn sọ fáwọn ọjọ́ náà pé ishhadu ẹ witness yẹ o ẹ fojú yín rí o wà á níbi ní Abbas oníṣàbí mélòó Abdullahi bin Abbas náà tún gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ kọ́ra ó náà sọ wípé inshaqqal qamaru fi zamani nabi ó lóṣùpá pín méjì lásìkò ní ìgbà ayé ànábì ọ̀nà tó Abdullahi bin Abbas ọmọ kíni ọmọ kékeré à ń bọ̀ wá mú èsì wá lórí pé ọmọ kékeré ní narrate ọ̀rọ̀ yìí kódà kó yẹ pé wọ́n ìbí wọn kí lè sì wá lórí à ń bọ̀ wá bẹ̀ àá sì má pèjúwe rẹ̀ wá nu ṣẹ̀ríà àá sì má pèjúwe rẹ̀ wá nínú tí Mudiru náà gbà tá a sì gbọ́dọ̀ takò nítorí kí mo ti fẹ́ fi fún wọn lọ́rùn yìí wọ́n bá ilé takò ìlọ̀dẹ mú wá sí wọn wáyé kébì ni mo máa ń gbọ́ wá sí wọn dáadáa táwọn náà ti lò aha ń bọ̀ wá bẹ̀. wà á ní Jubair ibn Mut'im ó di sáré mélòó Jubair ibn Mut'im radiyallahu anhu náà sọ wípé inshaqqal qamaru ala ahadi rasulillah olóṣùpá pín méjì lásìkò òjíṣẹ́ sallallahu alaihi wasallam fasara firqatayn olóṣùpá nísì pín sí méjì ògbọgba firqatun ala hadha al-jabal wa firqatun ala hadha al-jabal ó ní ìkan bẹ níbi ká níbi òkè báyìí ìkan bẹ níbi òkè báyìí oye faqalu aláwọn èèyàn jọ náà wá sọ pé àwọn kèfèrí àwọn tí sọ̀rọ̀ yìí wọ́n ní saharana Muhammadun Muhammad ti ṣàìdán sí wa Mudiru ní pé mu'jiza yóò máa dàbí kíni ẹgbẹ́ bí ọ̀rọ̀ wa kájá gbọ́ jáde lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tani pé idán làwọn ará ti Musa pé èyí tí Musa mú wá sọ àwọn eléyìí náà idán náà pé ìpín méjì òṣùpá wọ́n ní saharana Muhammad idán ló lò fún wa òṣùpá òpin ó jẹ́ kó máa jọ bẹ́ẹ̀ lójú wa ni faqalu aláwọ̀ ara wọn kan bá ní nkánà saharana fi rẹ̀ tó bá yẹ kó ti sàsí àwa tó lo dán fún wa táà fi ń róṣùpá kó pín tí ó sì pín fa innahu la yastati'u an yashara an-nasa kullahum kò lè di ojú gbogbo èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹja àwọn èèyàn míì dé abéèrè ìwáyà yìí wá dúró bẹ́ẹ̀ ó yà bí òye tọ́ wàá ní Abdullah qala lónà sọ wípé inshaqqal qamaru ala ahadi rasulillahi sallallahu alaihi wasallam gbogbo táà ń dákọ̀ ìhun ní ká máa dákọ̀ ibi tó wà nù hadith àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹjí mọ́ ká lọ ó náà ní inshaqqal qamaru ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam ó lóṣùpá pín méjì lásìkò ànábì faqalat quraishun àwọn kèfèrí tẹ́ ń béèrè lẹ́ẹ̀kan al-Mudiru yas'al wa Abdulhakeem al-Kutubi yujib al-Mudiru yas'al wa Abdulhakeem al-Kutubi yujib ó là ń da inú yìí ìbéèrè tẹ́ béèrè rẹ̀ pé àwọn kèfèrí jọ náà ń táwọn kèfèrí wílẹ̀ ẹgbọ́ yìí hadha sihru ibn abi kabsha ó ní ìdánrè ìdán ibn abi kabsha ó ní kíni ó ní délé
wàkọ́lù wọn bá ní intaviru mẹ́ta àti ikùn bíi sufar ẹ má jẹ́ ó tàn yín ṣe báwọn èèyàn kan bẹ tán sínú ìlú nísìn tẹ́sí ṣe ìrìnàjò lọ àbí ẹ̀jẹ̀ wọn ó dé bọ́n bá dé ó ti jà àwa ti rí àtìmọ̀ pósà sí wa ni àwa bí àwọn náà pín sọ́rí bẹ́ẹ̀ torí pé kí ni fa inna muhammadan la yastati'u an yashara an-nasa kullahum muhammad ò possible kó lè ṣàṣì gbogbo èèyàn tó bá tiẹ̀ ṣàṣàwà táwa rí pósù pápín kò lè ṣàṣì àwọn ẹni tó kù qal faja asufar àwọn tó ń wí yìí bá dé ìgbà wọn dé faqalu dhaka wọn ni àwa náà rí bí àwà pósù pa yìí pín sí àwọn kèbèrè jọ́nà wọn confirm ẹ̀ pópin àmọ́ sí wọ́n gbà kéèsì ọ̀tọ̀nu wọ́n confirm ìbéèrè tẹ́ béèrè sí ẹ̀rẹ́ so wọ́n confirm ẹ̀ ipò ṣe kínú jọmọ́ òpin lórí tàwọn oníkèfèrí dé bákan náà àwọn ahadith tá wá kà yìí jọmọ́ bá ṣe ń dákọ̀ Bukhari dákọ̀ Muslim àbá nínú Musnad Imam Ahmad àtúbà àwọn ọ̀gọ̀rọ̀ tá kà yìí náà ń bẹnu Sahih Bukhari ń bẹnu Sahih Muslim tó sì lálàáfíà Musnad Imam Ahmad àbá ń bẹ tó sì ní àlàáfíà tó yìí ṣe gbára lé tó Mudiru wa ní Anas bin Maliki ọmọ kékeré ni ayú ẹ̀kọ́ èso sojú ẹ̀njọ́ náà gbà olówó tó dọ́dọ̀ ànábì àni Mudiru ìmí náà ń bẹ tẹ́ ẹ mọ́ ń sọ náà tánàsì ọ̀hún sì tún wà nú àwọn tó gbà wà kò sì sojú ẹ̀ tí èdáyé gẹ́ngbà náà lọ́hùn ṣé ẹ mọ tán jẹ́mọ́ ṣé ń sọ ẹ fẹ́ sọ ìtàn báwọn màláìka ṣe wá operation fún ànábì tí wọ́n la igbá àyà ànábì tí wọ́n lọ ṣe operation fún àti ànábì tí wọ́n yọ gbogbo dọ̀gọ́ ìnù àtàwọn nǹkan tí máa ń bí èròkèrò sẹ́mi èmi àti tí wọ́n yọ kó ń gbá ànábì jọ náà Anas bin Maliki ó gbà àdìsí rẹ̀ wá ẹjọ́ ń bọ́ lọ́wọ́ àjọ náà wọ́n èyí lóyún rẹ̀ ẹ má ní wọ́n ìfẹ́ ya rẹ̀ torí ìtàn tí yóò bá mọ̀ èyí kẹnu bọ́ àmọ́ àwọn èyí lóyún ẹ̀ níjọ́ náà lọ́hùn débi tí wọ́n bí tọ́ bó o ní ìgbà kékeré ànábì là ń sọ yìí but irú ìṣẹ̀lẹ̀ báyìí tá a bá ń gbọ́ kí ló fà á Mudiru ìmọ̀ ni ò tí ìjòkó tó lẹ fi ń takò àwọn tẹ̀ ń takò yìí làwọn sọ fún yín ìmọ̀ ni ẹ lọ wá ìmọ̀ lẹ nídìí tẹ́lá àsìkò tẹ́ ọkọ̀ wà yìí náà tẹ́ bá wà pọ̀ ti wù yín kẹ́ mọ́ jagun ìmọ̀ ẹ máa ní láti ka nǹkan gan tẹ́lá àwọn tó fẹ́ jarogun tẹ́ jà yìí kan tán tiẹ̀ jọ́ta àwọn alùsùn náà tán jọ́ta àwọn wàhábíyà tán fẹ́ bá wa jagun lágbàáyé ìmọ̀ náà fi já kì í ṣe pé àwọn ọ̀rọ̀ tó máa mọ̀ dùn dìfìtì báyìí ẹ wá máa sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé wọ́n kàn lọ mú kékeré fi mọ̀ dìfìtì yìí ni jama yàrá wa Aisha radiyallahu anha ìnárètì ìgbà tí Khadija ti ń bẹ lọ́dọ̀ ànábì yá ànábì fẹ́ràn Khadija gan o ànábì ṣe báyìí pẹ̀lú Khadija o ànábì ṣàwọ̀ pẹ̀lú Khadija ìjọ ànábì fẹ́ Khadija bó láìṣà wà ń bọ̀ ló wà jọ náà débi tí ó mọ̀ mọ́ ìtì nárètì yẹn sóṣojú ẹ̀ bọ̀ kí ló ní ta fi ń gbarú ẹ̀ ìmọ̀lẹ́wàá àwọn àfọ́ní àdìtì ti yanjú gbogbo orú eléyìí àwọn sàábé máa ń gba ọ̀rọ̀ lẹ́nu ara wọn wọ́n máa ń gba àdìtì lọ́dọ̀ ara wọn àwọn sàábé ànábì náà sì máa nárètì ìṣẹ̀lẹ̀ míì fún wọn tọ́ ànábì wa Muhammad fún ara rẹ̀ náà ìtẹ̀tánù Kùránì ò pa ànábì ó sì máa sọ ń pa àwọn Banu Israila só ti dáyé ńjọ́ náà bóò ló ti mọ̀ yìí ànábì èsì sòpùrọ́ bóò ló ti wá mọ́ so àwọn sàábé ànábì tí wọ́n bá wá ń sọ nǹkankan táwọn pé wọ́n sì kéré ńgbà náà mùsùlùmí tó bá ní ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ sì yé níbi tí ó bá wọn gbé sí ni pé ajá sí pé kò tí ì dàgbà kò tí ì dáyé gan ó gbọ́ lẹ́nu ẹnìkan ni mùsùlùmí yóò wá tún wá ṣe àáfà ọmọ kí yóò wá tún tẹ̀síwájú nù wádìí lókè ọ̀rọ̀ yá náà sì kéré ọ̀dọ̀ ta wá ní anasi ti gbọ́ ìwádìí ìmọ̀ bá ti ń ṣe ìwádìí ìmọ̀ nù Aisha ìyàwó tó dé lẹ́yìn ń sọ̀rọ̀ Khadija tó gbogbo ọmọ inú rẹ̀ fàdínàbì ń bò lòun wà tó fi mọ tí ìṣẹ̀lẹ̀ ńgbà náà ẹ̀jẹ̀ awádìí lọ wádìí bọ̀ bóyá ó gbọ́ lẹ́nu ànábì fún rẹ̀ bí ó gbọ́ lẹ́nu ànábì fún rẹ̀ bàbá rẹ̀ ọ̀rẹ́ ànábì ni àsìkò Khadija sojú rẹ̀ àbósì gbọ́ lẹ́nu báwọn afá àti máa ń ṣe nù àwọn tó bọ́ sí wọ́n sí yẹn bá kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ dára nu mímọ̀ èyí ó mọ̀ pé ń pe kíní kan inú hadith ní riwayatul aqran riwayatu al-aqran àwọn riwaya pé àwọn tọ́jọ́ jẹ́ gbẹ́sẹ́gbẹ́ wọn jọ mọ́ gbà lọ́wọ́ ara wọn
kódà àwọn míì bẹ́ẹ̀ tó tún yanilé mọ̀ riwayatul akabir anil asagiri wa àwọn àgbàlagbà gan tún máa ń wá kẹ́kọ̀ọ́ hadith lọ́dọ̀ àwọn tó kéré a sì ní riwayatul asagiri anil akabir yìí sì yìí ní al-asl kódà ní riwayatul aba anil abina àwọn bàbá máa ń kẹ́kọ̀ọ́ hadith lọ́dọ̀ àwọn ọmọ wọn ọmọ tó bínú aslu sì ní pé riwayatul abina'i anil aba so àwọn nǹkan tí ò bá yéèyàn èèyàn máa ń ṣèwádìí rẹ̀ ni kì í ṣe pé èèyàn kàn déédéé èèyàn kàn wá déédéé múrú àwọn nǹkan bẹ́ẹ̀ èèyàn máa ṣe àtakò rẹ̀ bó ti wù yàn èèyàn wàá rò pé nítawọn bá kàn tí wàá sọ ẹnìkan kan ò gbọdọ̀ mọ wàá sọ pé àwọn bẹ́ẹ̀ yà wọ́n lọ́wọ́ ẹ̀ wò so ló yẹ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò sí tí máa ń dùn àwọn bẹ́ẹ̀ kọjá pé ọ̀rọ̀ ìmọ̀ ti lọ kọjá irú level báyìí wàláhì ọ̀rọ̀ ìmọ̀ ó ti kọjá bẹ́ẹ̀ ọlọ́wọ́ fún dàrí tí wọ́n pe kíní kan ní al-mudabbaj al-madha tán bá pe nǹkan ní al-mudabbaj tẹ̀díbíjù ní tẹ̀síìn nǹkan ṣe nǹkan lọ́sọ̀ọ́ ìtàn máa ń gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ìjọ tán bá rí àwọn ẹni tó ṣe pé kọ̀rínù ni wọ́n tán wá jọ ń gba àdìsí látọ̀dọ̀ ara wọn bí káyíṣà mọ kí ó lọ́dọ̀ Abu Hurairah káàbù náà tún gba àdìsí mi látọ̀dọ̀ Aisha wọ́n pè yín oníkíni al-mudabbaj lábẹ́ riwayatul Aqran ló wà so nǹkan tí ò bá yéèyàn yóò sì béèrè Al-Qur'ani sì ní fasalu ahla dhikri in kuntum la ta'lamun ṣùgbọ́n lẹ́yìn sí àwa ti rí pé kò yé yín ó sì yẹ kẹ́ ẹ béèrè ni ẹ wá jẹ́ apára sínú Al-Qur'an nínú Suratul Qamari Al-Qur'ani fi kíní ìrìn rẹ̀ nínú Suratul Madha Suratul Qamar ọlọ́run ọba wa subhanahu wa ta'ala olúwa ní iqtarabati as-sa'atu wa shaqqa al-qamar. iqtarabati as-sa'atu wa shaqqa al-qamar. olúwa ní iqtarabati as-sa'a olúwa lákòókò àlìkíyàmọ̀ súnmọ́ wa shaqqa al-qamar òṣùpá sì pín méjì olúwa ní. wa in yaraw ayatan yu'ridu wa yaqulu sihrun mustamir. ẹ̀wọ̀n tó lọ ń pè é olúwa ní wa in yaraw aya ọlọ́run tí wọ́n bá fi lè rí àmì kan báyìí ìyẹn ni pé irú àmì bóṣùpá ṣe pín yìí ọlọ́ni tí wọ́n máa sọ ni pé ọlọ́ni wọ́n gúrí wọn ní gbà rí ọlọ́run kan tún ní tán bá rí mírẹ́kù wọn ní ṣe kínú ẹ̀yìn nígbà náà mírẹ́kù ni wọ́n rí ni wọ́n fi gbà ọlọ́ni tán bá rí wọn nígbà tán àbá tún wá gbà tán èyí tí ó wá jáde lẹ́nu wọn ni pé ìpè eléyìí idán ni o idán tí sì ń kọ̀ntínú tí ò dúró lójú kan oríṣiríṣi idán ni mọ̀ ń pa. وكذبوا واتبعوا olúwarí wa kadhabu wọ́n pe àmì ni wọ́n pe nírọ́ bàbá wa pe nírọ́ tán wattaba'u ahwa'ahum ìfẹ́ ẹnu wọn ni yóò wá kù tí wọ́n mọ̀ tẹ̀lé. wa kullu amrin mustakir. jàmáà mùsùlùmí ẹja wa bọ́ sínú Kùránì Yorùbá táwọn ṣe àdámọ̀ ní ẹ bá ń kí àfà kí náà tú bẹ́ẹ̀. àsìkò náà ti súnmọ́ tán. òṣùpá kọ́mọ́rù sì ti fàya. òṣùpá kọ́mọ́rù sì ti fàya ẹ má parọ́ máa wà báyìí kẹ máa rí ẹ òṣùpá kọ́mọ́rù sì ti fàya ni pé yóò padà wá fàya nígbẹ̀yìn gbà wọ́n ló ti ṣe kí ni so ó ti ṣẹlẹ̀ kọjá àfàbà ń tú yóò bá nìke ṣé ádámọ̀ tẹ aláwọn náà kọ́ àbí àwọn àti ìpàpẹ́ sẹ́kẹ́tìrì náà jẹ àwọn kan náà kọ́ wọ́n ṣe rìvíṣẹ́ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta làwọn wà ayú ẹ̀kọ́ ni tọ́ kí náà tú bẹ́ẹ̀. àsìkò náà ti súnmọ́ tán. àsìkò owó yẹn ní òpin ayé. òṣùpá kọ́mọ́rù sì ti fàya. òṣùpá kọ́mọ́rù ó sì ti ṣe kínú jọmọ́ ó ti fàya sóńbólẹ̀ kí wá ní ìtẹ̀yìn wá ń sọ. wọ́n sọ pé ń bọ̀ wá fàya òṣùpá ti ṣe kínú jọmọ́ ó ti fàya ó ti mọ̀dọ́ máa dín ló wà ipò tó ti ṣẹlẹ̀ kọjá ni. so ẹ máa parọ́ fáwọn èèyàn mọ́ ẹ wá ní irọ́ ni eléyìí irọ́ bò Al-Kùránì ló gbé wáyìí àwọn sí Ádámọ̀ náà ìṣe kí ni àwọn náà tu yìí Kùránì yóò bá wọn ní àfáà gbé wá Kùránì yóò bá ṣe pé èyí tí mo mú jáde náà yìí tí ní mi èyí tèmi jogún lọ́wọ́ bàbá mi ni ó ní ẹ̀dì báyìí ẹ lọ rẹ̀ wò ẹ bá ń bẹ̀ bá ṣe tu nìyẹn tọ́ ká wá padà pé ọ̀rọ̀ tá a wá ń wí gan ẹ wá gbọ́ nǹkan táwọn kọ̀ọ̀kan náà àfáà sọ lórí ẹ̀ ẹni Al-Hafidh Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní waqad ajma'a al-muslimuna wọ́n láwọn ulama waqad ajma'a al-muslimuna àwọn mùsùlùmí sì ti panupọ̀ ala wuqu'i dhalika ipe ìpín méjì òṣùpá níwáyé fi zamani lásìkò rẹ̀ alayhi salatu wasalam àsìkò annabi kí àtọ́lọ́lọ́ kó máa bá
waja'at bidhalika al-ahadithu al-mutawatira àwọn ahadithu tó sì pọ̀ al-mutawatira tó pọ̀ téèyàn gbọ́dọ̀ takò al-mutawatira sì rèé tọ́ba ní pé ká ní mutawatira ó ti di qat'iyyatu thubut bóyá kẹ́ Mudiru tó jẹ́ yìí náà pọ̀ á sì ti ṣàlàyé fún yín jò ní àti ní ọ̀tọ̀ ní qat'iyyatu thubut ọ̀tọ̀ ní qat'iyyatu dilala Mudiru tún fẹ́ tún sọ láìpẹ́ yẹn tún ní qat'iyyatu dilala a ní dilala tún qat'iyya thubut dilala qat'iyya thubut ni wá dádúró gbogbo ọmọ kéwù tó gbọ́ sí wò pé irú kéwù wo ni a ní báyìí àgbákò làwọn àṣẹlẹ̀ yóò báyìí dilala qat'iyya dilala qat'iyya thubutu inna lillahi wa inna ilayhi nǹkan ti ṣe wá o nílẹ̀ yóò báyìí o àmọ́ sọ̀rọ̀ àmọ́ tó ṣe náà ni so al-Hafidh ibn Kathir ani waja'at bidhalika al-ahadithu al-mutawatiratu aláwọn ahadithi tó pọ̀ tí wá lórí ẹ̀ min turuqin muta'addida láwọn ojú pọ̀nà tó yẹ kíni tó pọ̀ tufidul qat'a tí ó mọ fún wa nítumọ̀ ń tá gbọ́dọ̀ níyè méjì lé lórí inda man ahata biha wa nadhara fiha wọ́n ní àmọ́ o kò ní fúyà ayẹyẹ méjì ilẹ̀ lọ́dọ̀ ẹni tó bá nímọ̀ tó rọ kiri kọ́ọ̀rọ̀ yìí wa nadhara fiha tó sì kojú bá àwọn ahadithi náà Mudiru kojú bá àwọn ahadithi yẹn lẹ́ṣẹ̀ ń kọ́mẹ̀tì lórí Anas tẹ bá kojú bá yẹn pé àwọn sọ̀hábà tó gbà wọ́n ṣe kí ni wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ju àwọn táyì mẹ́ṣẹ̀ yà yín gan lọ ẹ dákun kí ni ó wà mọ múyàn mọ tako àdúrú ọ̀rọ̀ báyìí àwọn ahadith láti kó wá lọ́lọ́kan òjọ̀kan yìí al-Allama Sheikhul Islam tẹ́ ìfẹ́ gbókọ rẹ̀ Ibn Taymiyyah eléyìí tó ṣe pé àwọn Sheikh Adam wọn láwọ ọlọ́mọ ké àwọn ní ká mọ wò kọ́ ṣe tá a bá fẹ́ ṣiṣẹ́ dáwà àwọn ni wọ́n ṣe shiqaqul qamar wọ́n ní pínpín méjì òṣùpá qad ayanu àwọn èèyàn fi wọ́n fojú gan ní ẹ̀njọ́ náà wa shahadu wọ́n witness rẹ̀ ẹ̀njọ́ náà wa tawatarat bihi al-akhbaru àwọn ẹ̀rí sì pọ̀ jàǹtìrẹrẹ lórí ẹ̀ ní wa kana an-nabiyyu ala an-nabi sallallahu alaihi wasallam yaqra'u hadhihi as-sura iman ka sura yìí suratul qamar fil majami' al-kibar iman ka láwọn àyè tó ti kó èrò tó pọ̀ sínú iman ka ńbẹ̀ mithl al-jam' mithl al-jum'a bí àwọn àyè jímọ̀ tó ti kírun jímọ̀ wal a'yad àtàwọn àsìkò ọdún ìdí yóò wá mọ iqtarabati s-sa'atu wa shaqqa al-qamar tẹ́ bá sì pàdánù tán pé àwọn kéwò lànàbì máa ń ké lásìkò ìdí ẹ bá pé nú àwọn súrà tí máa ń kàrè èmi ò mọ yíwọn amábàtí bẹ́ẹ̀ mi sọ pé ní ìdí Mudiru náà kí Mudiru gan ti ké iqtarabati s-sa'atu wa shaqqa al-qamar so ànábì wa ń ké ní ìdí táwọn yóò ti máa gbọ́ báyìí ó ní kò ní sí tó fà á lè yasma an-nasu ma fiha kí àwọn èèyàn lè bá a máa gbọ́ in ti bẹ́ẹ̀ nínú àwọn súrà náà min ayati nubuwa nínú àwọn aya ìjà nàbì àwọn àmì ìjà nàbì wa dalailiha àtàwọn tí ń tọ́ka nubuwa rẹ̀ wal i'tibar àti tí ó jẹ́ kí wọ́n lè máa wòye wa kullu nasi a ní gbogbo àwọn èèyàn jọ náà yuqirru dhalika wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ wala yunkiru wọ́n tako fa'ulima aláwa mọ̀ látara bẹ́ẹ̀ anna shiqaq al-qamar ipe pínpín méjì òṣùpá kana ma'luman 'inda an-nasi 'ammatan gbogbo èèyàn ló mọ̀ ń jọ náà à ń sọ fún yín gbogbo àwọn tíra ṣe àtẹ̀ǹkà yìí ó kàn ń kó bá yín ni ṣẹ́rí nǹkan tẹ́ ẹ bá ń lẹ́ńlẹ̀ Yorùbá yìí ó kọjá ń tẹ́ ẹ rò pé ẹ kàn máa fi ìmọ̀ sàtàyà àwọn àárọ̀ ùsàtàyà àbáwọn mùtọ́lá àtàtí ń fíìlì pé tí ń ṣe nísìn wọ́n mùtọ́lá yẹn sàtìhíyà ni tí àmọ́kọ rẹ̀ ṣẹ́ni kó tó ní pé mọ kẹnubọ̀rọ̀ mímọ̀ láti fẹ́ dáhùn èèyàn lákẹ́ kẹnubọ̀ dáadáa jìdò kí pé kàn kéré fi wà bọ́ta wá tẹ́ bá kàn kéré fi tẹ́ bọ́ta wá àwọn èèyàn ojú àwọn èèyàn tó nǹkan ìyẹn ló fà á ni Mudiru fi wà ẹ máa wọ kí ju Mudiru tó nǹkan dáadáa náà fi wà intimidated ìgbà tí wọ́n rí maktaba fadilatu sheikh Dr. Fadil Abiola al-Nurudeen al-Imam habibullah ọ̀rọ̀ tí Jaqmal sọ tó jọrọ̀ àìlájú tó ní wọ́n wá kàn tó tíra sẹ́yìn application náà ń lò ẹ̀kàn bí wọ́n rò bí àwọn screen kí náà gbé gbogbo wọn kàn mọ́ kó tíra sẹ́yìn ní maktaba tẹ́ ń wò yẹn tí ẹ rí tuntun tó ń ṣe kíní yẹn ni maktaba àwọn ọmọ kéwù ni maktaba mahadi al-sunnah wal-jamaa ni kèé tún ṣe private maktaba irú tẹ́ ń wò yẹ bó ṣe wà ní ìwò ló wà lóṣogbo mẹ́tẹ́bà táwà yìí ti wọ bẹ̀ ní táwọn tí mẹ́nu ẹ̀ àwọn ọlọ́mọ kéwú mẹ́tẹ́bà àwọn ọmọ kéwú lẹ̀ sì rí yẹn àwọn ní ẹ kò mọ ní ti dáadáa yóò mọ ní ti ẹ kò rọ́ọ̀fù yóò sì wá rọ́ọ̀fù
bàjẹ́ pé kàátán lọ ṣe kí ni lọ́dá padà síbẹ̀ gbogbo wọn àyè gbogbo wọn kó tíra sẹ́yìn wọn fi tó lé ni tún ni application ni application wo òun eléyìí ṣe application òun lẹ́yìn yẹn tíra lẹ́yìn tí mo yọ káàkiri yẹn application báwo ta ló ń lo application òun eléyìí sóyè báyìí mélòó ni àwọn tíra tí ẹ jí rí àwọn mọ́tàbà tẹ́rí tó dẹ́rù báyìí yẹn ó gbọ́dọ̀ dẹ́rù báyìí ẹ wà intimidated mi rí sí ìgbé eléyìí náà tún kó tíra sẹ́yìn eléyìí náà tún kó tíra sẹ́yìn ẹni tí ń bá ń lo background ẹ lè láwọn tí ń lo bẹ́ẹ̀ wọ́n sì lò ní ayé ẹ̀kọ́ ni àwọn òṣìṣọ́ fi ń pé mọ́tàbà táwọn nu gbogbo àwọn èèyàn mẹ́rin lẹ́rọ pé wọ́n lo alùsùn náà oníjà alùsùn náà fi kọ́ tíra jọ tó wáyé jà fún alùsùn náà sí níbi tó lé ọmọ kátàrà tẹ́ bá mọ ìmọ̀ tá alùsùn náà gan ara wọn nídìí ọ̀rọ̀ mímọ́ àwa gan là ń lera wa dédìí à ń lọ ra tíra kèé ṣe yín là ń torí yín lọ ra tíra pé kí lágbájá tó di pé jẹ́ tó ra tí lélẹ̀ náà kí n ra tí lélẹ̀ náà kí n torí pé kálukú ò ní fẹ́ kájọ wà ń jòkó kó lọ sọ̀rọ̀ tí ò bá ìmọ̀ lọ ọ̀ ń sọ báyìí ó lè jọ ọmọ kékeré kan ní akramakumullah sheikh ọ̀rọ̀ tẹ́ sọ yẹn doctor ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mo ka tíra báyìí ọkọ̀ mọ̀ pé tọ́ ọ dominu àfi kó kojú bọ́ tíra tó gbogbo tíra tó wà ní ibà yìí kò sí tí kò sí background ní ibà yìí background báwo ó rè tíra lélẹ̀ náà gbogbo tó wà níbí background kọ́ làwọn àwọn ò báyìí lo background tíra ni lo screen gílẹ̀ ń pè green screen àbí kí wọ́n pọ̀ kí ní wọ́n gan so àwọn tí ẹ ti wà intimidated so àwọn ìgbìyàn ló wá ń jọyín lójú mélòó tí ẹ ló wà nínú bí àmọ́ yìí tó mọ̀ tó ẹ wà intimidated jẹ́ pé ayẹ́tẹ́ ṣe ń bá sọ́dọ̀ àwọn nǹkan tíra fà àwáyé náà sì ń ká tẹ́ bá rí pé ní ìtì èmi wá sọ àṣírí kan fún yín lẹ́nu Georgia pẹ́ẹ́lì náà ti sọ̀rọ̀ bí bú èmi náà rí bẹ́ẹ̀ yóò tó tíra síbẹ̀ screen green mo kàn mọ́ dákẹ́ lórí ẹ̀ à ń gbà tẹ́ ń tẹnu mọ́ ìyá owó òfin yá ń fi àwọn kíní ìṣe fàárí àyínú ọ́fíìsì téèyàn bá mọ́ ń lò náà lè yóò ti mọ́ ṣe nǹkan bí à ń lò náà rèé bẹ́ẹ̀ láti ṣe program sòkè pẹ́ fẹ́ ṣe fàárí la ti ń kó tíra sí bíbáyìí inú ọ́fíìsì wà níbi táwọn mọ́ gbogbo gbà náà lélẹ́yìí abájú tí òpó kéé kó máa dàbí gbogbo gbà látúnṣe máa ń lo aró gidi tí ń bẹ́ ń ta fi wọ́n ṣe ń gbà mí ayé ẹ̀kọ́ ẹ̀yà fa ṣe ti nínú orí tébù yìí dáadáa máa orí tébù mi ti máa ń rọ́ọ̀fù tó torí ìwọ jákèmọ́lẹ̀ àti gbogbo yín báwọn tẹ́ ẹ̀ máa ń bú wa òun la fi wọ́n kò tá bá ti wá fẹ́ ṣe program àwọn apalẹ̀ mọ́ gbogbo ilẹ̀ ńlẹ̀ nìkan kó sí ti kámẹ́rà òfin níṣó rẹ̀ kó lè wọ́n rọ́ọ̀fù ṣé ẹ mọ̀ dí ìdí ni pé àwọn yìí náà bú mi àwọn náà sọ bí dẹ́ntì mọ́ ń dé fìlà púpọ̀ fìlẹ́yọ̀ kan ni mọ́ sábà dé ìgbà wọn bú mi fìlà wọn gan mo rí níbi kan lẹ́ẹ̀kan ìgbà wọn fìlà wa mo láìkì fìlà yìí gan ìgbà wọn bú mi tábẹ́ ẹ̀ pa mí mo torí ẹ̀ òkè mo sì láwọn mílẹ̀ mi ò fẹ́ dé ní ìwà mọ́ dé fìlà aláwọ̀ kọ́nu ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ wọn kan tún bú mi ké aṣọ ẹyọ kan ní máa ń wọ̀ ìgbà tó yà àwọn kan ní fìlà mi àtàṣọ kò kí ń bá èmi náà padà má ti wá wọn ra tán yíyan padà fà ṣé ó wà òkè ẹ̀yin lẹ́yìn tí wá sí gbogbo àwọn nǹkan yẹn láti wọ́n á wò pé wọ́n mọ̀jẹ̀ kó rí tébù tó rọ́ọ̀fù kan máa tún sọ pé ọ̀bùn lolúwẹ̀ ìjọ mo gbé profile picture mi tẹ́mi wá gbé gbogbo òní ìgbélé bọ́ta ilẹ̀ náà gbé sí kọ́ọ̀pù yìí èyí bá kó gbogbo ẹ̀ báyìí orí tébù ṣe wà èyí bá fi ṣe profile picture ẹnìkan bá ní ẹ̀ bá ti máa fi kọ́ọ̀pù jọ pé kò bá gbogbo nǹkan táwọn ò kàkún ẹ̀yin lẹ́sọ wá di kí gbogbo kíní máa dàbí káwọn náà wà gbé jẹ́ kẹ́ máa sọ̀rọ̀ o kẹ́ máa tún sọ̀rọ̀ o kẹ́ máa tún sọ̀rọ̀ o inú mi di ẹ̀dùn pé ẹ̀yin máa rí bàtà ẹsẹ̀ mi ẹ̀ bá túnmọ̀ kí bàtà ẹyọ kan gan ni máa ń wọ̀ àmọ́ kẹ́ tó lẹ́yìn fi bàtà bú mi òmí náà ti lọ ra méjì mẹ́ta kún kẹ́ tó mọ̀ fi yóò náà bólúwa rẹ̀ pé bàtà kan ni máa ń wọ̀ káàkiri so àwọn nǹkan ẹ wà intimidated torí pé ẹ̀yin ò sí ní line tẹ bá wà ní line ni ẹ̀ ní rí wọ́tábà yẹn kó wá dẹ́rù bàyín kó má di pé máa tú sí ó wá dùn kí Mudeeru náà tún wá sọ ọ̀rọ̀ tí Jaqmal sọ ọ̀rọ̀ ẹni tí ò ní fàkọ́fà nígbà tó jẹ́ ilẹ̀ Jaqmal Mudeeru wa ń píkì ọ̀rọ̀ lọ́nu Jaqmal wọ́n tún wá fi ń sọ̀rọ̀ ń ta inna lillahi wa inna ilayhi raji'un. àmọ́ wo ò ní ọ̀rọ̀ púpọ̀ tá a fẹ́ sọ àwọn káwọn yóò mọ̀ pé shiqaqul qamar ó ṣe kí ni jọmọ́ ó ń bẹ a sì ń sọ fún ìyá láwọn tí láti ń dẹ́rù báyìí àwọn tún a sì ń rà sí pẹ̀lú ògọ́lọ̀ a sì tún mọ̀ ra sí ọlọ́run tún mọ̀ bàṣírí wa àwọn ìdá àti ìrówó rẹ̀ ọlọ́mọ sàṣọ fún wa láìpẹ́ láì jìnà ká tún rà tó ìfà tí bá lé sí tíra tó wà nílẹ̀ tàbí rà fún yẹn ró báyìí gbogbo àwọn àlùfáà àti wa tá a dán sí ń já àfáà fún wa gbogbo wọn náà la bá lẹ́nu kan mọ́ fìyà ńlá yẹ̀wò ra tíra mo kàn wá kan náà àfáà mi lọ lé ní before Ramadan mo wá rí tíra fatawa al-Kuwaitiyya sheikh ẹ ti ra àwọn ti ra àwọn náà wá sọ bọ́dà ṣe ra bí 200,000 mo lè mí náà ti wá sí báyà ní wọ́n lọ́mọ bọ́ ti ṣe ra rẹ̀ o so ń ta bá lọ́dọ̀ ọrú wọn nù láwọn fi wọ́n pé ayẹ pé tí yóò bá ṣe súnà yìí ọ́ ṣe kínú ọjà àfà mo rántí nǹkan bí year 1999 mo wọ mọ́kítàbà àfà kan nínú àwọn àfà súnà ó ti pẹ́ ẹni tí mo sọ yóò lè mọ̀ pé mo wọ mọ́kítàbà wọn kódà ní sí àwọn gan máa ń rò bóyá olúwa rẹ̀
ẹ̀yin láwo ọ̀dọ̀ yín láti kọ́ ogun tá à ń ṣe yìí mo wọ́n mọ́kítàbà àwọn tíra sì kún ya wọ́n lùsùn náà ilé yẹn yóò ṣe á mọ̀ ju tíra lọ báyìí àṣé bẹ́ẹ̀ nínú àṣírí ìmọ̀ nìyẹn àṣírí kí ni àpéjọ mọ̀ àṣírí ìmọ̀ so ẹ má discourage àwọn ọmọ yín kẹ máa ní kíní kan náà ń lò wọ́n kàn fi tolé ẹni tí ó wà fi tolé náà ẹ̀yẹ kan máa fi tolé káná fi tolé gan àmọ́ ṣe rí ibi tí ìmọ̀ wà rèé ẹni tó bá jẹ́ pé iṣẹ́ ìmọ̀ ní í ṣe kódà tó bá fi tolé gbogbo ọjọ́ tójú rẹ̀ bá ń débi tíra wọn báyìí yóò mọ̀ wù ọ́ kà ọ́ padà mọ̀ yọ́ báyìí ni ẹ wá jẹ́ tí wọ́n sọ mi fún iṣẹ́ rí bá ti wá ń dípà ń gbé tíra àfi tolé yìí àwọn fóònù tábù ipad láptọ̀pù kálukú wa mọ́ tábà ló tún wà nú ẹ̀ ìdí àbá tí ìrówó rà áyàmọ́ lọ kà nínú kíni kẹ́ni mọ̀ pé àwọn tẹ́ ń bá pò yìí iṣẹ́ àwọn eléyìí ò níṣẹ́ míì kọjá kan jòkó tọrọ mọ̀ ìtọ́lọ́run bá ní kán rí jẹ náà ń jẹ ìtọ́lọ́run bá ní kán rí mu náà ń rí mu ìtọ́lọ́run bá ti rí jẹ tán rí mu wọ́n ń gbà fọ́lọ́run. so eléyìí kò jẹ́ ọ̀kan ẹ wá rí níparí fún yìí tí Mudeeru tún wá ṣe yìí àwa náà tún wá ṣe bẹ́bẹ́ mo ti fẹ́ fi àkókò yìí kéde fún gbogbo àfáàsùn náà èèyàn sọ fáwọn àgbàlagbà wa torí ìtò fáwọn àgbàlagbà wa àwọn tá a jọ jẹ́ àkọ́rọ́ọ̀nù ẹ dákun torí Ọlọ́run wọ́n tún ti fẹ́ gbógun ti mùjísátù ànábì rẹ̀ o wọ́n ti ẹ̀ ti gbógun ti ló ti rí pé Kùránì nìkan ni ẹ dákun ẹ̀yàn àfa ẹ bá wa bẹ̀rẹ̀ halakot àwọn mùjísà ànábì jẹ́mọ́ mùjísà ànábì mọ̀ pọ̀ la ilaha illallah kẹ́ni mọ̀ pé ẹ̀yin náà sọ ẹni wọn máa lẹ́fẹ̀ẹ́ da súnà rú ṣé ẹ̀ mọ̀ dàrú báyìí nísìn ṣé àpọ́nlé lẹ́yìn ṣe bá ànábì àwọn sí ìyanu tá ànábì ṣe ẹ̀yin wá fẹ́ ṣe hásùrù gbogbo ẹ̀ ẹ fẹ́ kí gbogbo ẹ mọ́ kọjá ẹnu àlùkùránì nìkan ládùrú iṣẹ́ ìyanu tá ànábì lòun máa òkúta kan tó yẹ pé ìgbà tóun bẹ ní Mẹ́kà tóun bá ilé kọjá ń bẹ̀ báyìí òkúta ní mọ́ ń sálámà sóhun nínú mùjísà ànábì nu ànábì lókúta ni ó sì mọ́ dì sí ànábì ṣe kútúbà lórí igi kan ìjọ tí ológi nìmọ̀ igi yẹn complain la ilaha illallah nínú oyún ànábì àìmọye mùjísà ló ṣẹlẹ̀ ẹ̀yin àbáṣún náà dákun ìgbà tí wọ́n ti fẹ́ mọ́ wá sọ ṣe báyìí ẹ wá bá wa kọ́ àwọn mùjísà tó jáde ànábì ní mùjísà fa ànábì tí wọ́n gbóúnjẹ wá àwọn alùsùfà ẹjọ́ tí Abu Hurairah yìí náà ni tá fi ń bú pé ń jẹ sàrà kìí ṣe lóòótọ́ ìmọ̀ aṣọ pé ìmọ̀ ń jẹ àmọ́ ìran ọmọ kéwú ní ìmọ̀ ń jẹ Abu Hurairah ibi wá ń pa ó lóun fẹ́ tẹ̀lé Abubakar ó fẹ́ tẹ̀lé Umaru kò sáà ríbi tẹ̀lé wọn ànábì tí wá gẹ́tì ẹ̀ká lọ ànábì délé sóúnjẹ wà lé ẹni òsì ilé gbé ẹbọ ẹnìkan gbé wàrà wá ó ń da ṣó náà rí ó yá Abu Hurairah ibà ti fọkàn balẹ̀ pé àwọn àtànábì nìkan ni ànábì bá ní lọ rí pé àwọn alùsùfà wà alùsùfà èèyàn bíi sàbòwò náà rọ́jú lánàá àwọn bíi 70 people tẹ́ gbé mọ́sálásí náà sùn tán lẹ́ni tí ń bọ́ wọn àfọlọ́hún ojú Abu Hurairah ti wọ́n pé lẹ́ni náà ẹnu aláìkéré yìí ànábì ó yá mọ́ jẹ́ kán mọ́ wọlé mẹ́wàá mẹ́wàá mọ́ sí wọlé mẹ́wàá mẹ́wàá nù ilé ìwọlé ó mu ọ̀rọ̀ ń bẹ lórí hadithun jiddan a sì mọ́ ọba ilé gbé nǹkan wa á ṣàlàyé rẹ̀ fún ọ inshallah ilé wọlé mu ànábì wa gbọ́ ara ni ó ṣàdúrà sí ó ṣàlàyé sórí pé ká mọ́ wọlé mẹ́wàá mẹ́wàá ilé wa ó mu ẹ̀bọ́ta mẹ́wàá mi ó mu ẹ̀bọ́ta mẹ́wàá mi gbogbo wọn sì mú tán ó rà pé wọ́n mú tán ẹ bó wà ní báyìí ẹ̀yà ìwọ náà mú àdé ànábì wọ́n lọ́wọ́ kọ́ mu ná mú ìwọ lọ́wọ́ kọ́ mu ná Abu Hurairah mú ànábì náà mú jọ náà mu'jiza ni ìjọ tán gbẹ́ kòtò Khandak tẹ́bí ń pa àwọn èèyàn jọ náà mu'jiza tún ṣẹlẹ̀ tán invite ànábì kẹ́lẹ́ ànábì oúnjẹ wà létí wa dákun mọ̀ bọ̀ wá jẹun ìgbà tí ìwọ̀n rẹ̀ mọ̀lá ànábì ò mọ̀ jẹun láti ìjọ yìí ó wá lọ báyọ̀ lọ́wọ́ lọ́rẹ̀ dáná ànábì bá ní yà ń bọ̀ ìgbà tá ànábì rẹ̀ ló bá kó èrò dé àwọn yìí bá ní ọkọ̀ tí àwọn oge ní ká ànábì oko irú wa ṣé àti sàgbákò báyìí àṣé wọn sàgbákò mu'jiza tún ṣẹlẹ̀ gbogbo àwọn tó wá sí wọlé mẹ́wàá mẹ́wàá wọ́n sì ń jóúnjẹ ní oúnjẹ náà sì tán mu'jiza nu gbogbo adúrú tọ́lọ̀ wá sí bá ànábì yìí ẹ wá fẹ́ pa gbogbo ẹ̀rẹ́ ẹ wá ní Kùránì nìkan ni mu'jiza ànábì Kùránì mu'jiza ànábì ni àwọn ògbọ́dọ̀ takò láíláí àmọ́ ànábì tún ní àwọn pẹ̀lú ìjẹ́wá ṣe gbogbo yà bá súnlẹ̀ dákọ̀ ẹ bá bẹ̀rẹ̀ halakọ́ọ̀tù lórí mu'jizatun nabi àbẹ́mi náà insha Allah ta'ala halkọ̀ ti ọ̀rọ̀ àwọn sọ̀hábà tá ń bá lọ sẹ́wọ̀n páyì tí ìbá débì kan a sì padà a ṣètè níyò èyí tá a ṣe yìí a kàn sáré wo pé ká yanjú eléyìí ni àrò halkọ̀ sọ̀hábà a ṣètè ní náà insha Allah wà lè jẹ́yìn zúrì látó bẹ̀rẹ̀ torí ìta ti ṣe ìyá nídìí ká sinmi díẹ̀ a máa ṣètè níyì náà yóò wá wà Ọlọ́run bá fún wa lágbára yóò wá náà ká náà tún dá sọ̀rọ̀ mùjíza náà ká lè ní ládàá àwọn abájèjì láwọn àfáà tán tètè gbé tán ti ń sọ ọ̀tọ̀
àwọn ọmọ bá táwọn sọ̀hábà lọ àmọ́ ìtẹ̀fẹ́ díjẹ́ tí fẹ́ dojú ẹ̀ bolẹ̀ yìí ànígbà àdíṣe kí ni jẹ́mọ́ ṣé mùjísà nábì lẹ́tún fẹ́ yọlù mùjísà nábì ló tún kàn àbí ẹ ti yanjú ogun tó kù Jésù padà wá ẹ yanjú ẹ gbogbo ẹ ẹlú wẹ̀ gbogbo ẹ tún fẹ́ lu àwọn mùjísàtún nàbí sallallahu alaihi wasallam ẹ tún fẹ́ lu yìí gbogbo aláwọ̀ àti àtijọ́ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà a sì jọ bára wa débi tí yóò ní àpẹẹrẹ níbi ọ̀rọ̀ mímọ́ ogun eléyìí ogun mọ ní àwọn ọba yín gbèbú àwọn òsì ní ṣépè fún yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò sí nílànà ànábì a sì ní bú yín àmọ́ káfá ìmọ̀ kan hàn ìlànà àwọn àfáàní abalọ́ṣẹ́ àdámọ̀ gan ayé ẹ̀kọ́ ni wọ́n kó odò olódo lọ pé gba odò rẹ̀ mọ́ kó lẹ́rẹ́ lọ́nà tèmi odò rẹ̀ rẹ̀ mọ́ kó nǹkan rẹ̀ lọ wọ́n wá gbé mọ̀ lẹ́ni lọ́wọ́ tó bá fẹ́ tí ó bá sì fẹ́ tọ̀ bí yẹn náà bá ti ń gbódò wá àwa náà ó mọ̀ ṣe kínú jẹ́mọ́ àákùn odò rẹ̀ àákùn lẹ́ lọ gba nǹkan rẹ̀ má gbé rẹ̀ gbé agbára ẹ̀ mọ́ sọ ẹ má gbèsè kulè mi ó ní ká ìmọ̀ sọ Yorùbá wọn ala kulli hal mu'jizatu nabi jama mùsùlùmí àwọn fòyìn ròdù ní pé mu'jizatu nabi anábì ṣe mu'jiza púpọ̀ tó pọ̀ buhaya mo ti ń dá yín lójú pé pẹ̀lú ògọ́ra àwọn afáàsùn náà wọ́n bẹ̀rẹ̀ ṣẹ́ lórí àwọn mu'jizatu nabi tí ara wọn náà àfá irọ́ àìmọ́ tù nǹkan báwọn a máa ń jẹ mọ́sá ọ̀rọ̀ létí tí ni tó yé báwọn à ń bọ̀ wá lórí ọ̀rọ̀ àwọn mu'jizatu nabi tá nabi ṣe a sì kojú bọ́ tí láṣẹ adámọ̀ náà àbá àti láyé lọ rí bẹ́ẹ̀ ni ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jọ mi wọn ẹ̀rọ àwọn ibi tá a mú wa nù ẹ bá ti bẹ́ẹ̀ bá wọn sáré mọ́ lọ rí tú gbogbo ẹ̀ ní àmọ́ inshallah àdó báyìí náà abilu wa bimannihi wa karamihi wa izzihi wa fadli an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da inshallah kí kálukú pàdé wa ní ẹ̀yìn tá a bá kí dhuri tán a lè sinmi díẹ̀ so a lè máa wá tẹ̀síwájú lórí difa'an ani sahabatil atohar wal a'immatil akhyar àmọ́ lè ní ètò tí mo rò pa ṣe lórí ọ̀rọ̀ àwọn sahaba hùn ni pé Ramadan ti dá sí méjì a sì ti ṣe alcohol mẹ́wàá lánàá so ká tó continue nínú plan ta nínú àwọn tá a ti kọ́ sẹ́yìn àwọn èèyàn kàn fẹ́ mọ̀ pé wọlé lé nìyí a sì ní mọ̀ fún wọn ju 2-3 minutes lọ so kí kálukú mọ̀ pàṣẹ kọ́mẹ́ǹtì wọn lórí ọ̀rọ̀ àwọn sọ̀hábà ní ti kálukú gbọ́ kí ni kálukú sì lórújúlé lórí kí ló ti yí oníkálukú àwọn tí àáfẹ́ ní ìṣẹ́nu so kó ní kálukú náà múra kalẹ̀ ní ẹ̀yìn dhuhr so ń jọ ta bá tún bá dé ogún náà insha allah kí Ramadan ọmọ ṣàfihàn aláwọ̀lọ́n já rí ṣe débẹ̀ tá bá rí bá dé ogún àátún ní káwọn èèyàn ó pè wọlé bẹ́ẹ̀ ṣùgbọ́n àbá wa rí bá dógún ibi abáṣà bàdé kó dí Ramadan tó pin àáfàyè lẹ́jọ́ míì náà gbogbo tá a bá padà sọ́n pa àwọn al-fitnatu bayna sahaba kálukú paasi afẹ́ mọ́ feedback oyè torí ànígbà kíyàn kó gbógun táwọn sàbí ànábì ibi ni a dùn sí wa salli allahumma wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.